Òpin ayé mọ̀ dé. Òpin ènìyàn. Òpin. Akọrin ìlàyé ń bí ìyàwó tiẹ̀. Rántí ọ̀run àgùntàn tó lọ. Ọlọ́kàn wọ̀ o. Àtúbọ̀tán ẹ̀dá ń kọ́ o. Àtúbọ̀tán ṣe pàtàkì. Àṣesílẹ̀ làbọ̀ wá bá o. Ìrínisí ni ìsọ́ni lọ́jọ́. Òpin ayé dé ẹ̀fúnra. Ayé ń dorí kodò. Ìwé mímọ́ ti sọ fún wa báyé bá ń lọ sópin. Ayé bá ń lọ sópin. Àwọn oríṣi tí ó ṣẹlẹ̀ rí a máa ṣẹlẹ̀. Oríṣiríṣi ni ó máa ṣẹlẹ̀. Alákìísà wọn a máa jó lóru. Òpin o ilẹ̀ ó máa tó mọ́. Ilẹ̀ máa tó mọ́ alákìísà. Òpin ayé dé ẹ̀fúnra. Ọmọ tí wà gbàgbé iṣẹ́ abẹ́ orí. Ìrìndé òru òjò ọmọlúwà. Ìrìndé òru bẹ̀rù òjò ọmọlúwà bí. Múra ní wọn. Òpin ayé dé o ẹ jẹ́ ká. Òpin ayé màmá dé o ẹ. Òpin ayé dé o ẹ. Òpin ayé màmá dé o ká fúnra. Òpin ayé dé òwe ó ta kókó ẹ̀yà tú. Ọmọ tó bá rìn ní bẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀ wọn rán níṣẹ́ bẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀. Ọmọ líle náà la ránṣẹ́ dé tòrútòrú. Ẹ̀yìn ẹlẹ́yìn ló ń sábàlé èyí ò dá o. Àwọn ohun tí ó jẹ́ kó máa ṣẹlẹ̀. Níbo mo lọ bíi ti bò mo fẹ́ lọ rè rí dókítà ni. Ẹ bá fẹ́ rí dókítà àwa lè máa kọ́kọ́ rí tẹ́yìn bá rí àwa la máa sọ bẹ́ẹ̀ ṣe máa rí dókítà. Màá kọ́kọ́ rí ẹ̀yin kémi ò tó rí dókítà. N tí ń ṣe mí ọjọ́ kí n rí yín dókítà ló lè yanjú n tí ń ṣe mí dókítà mo fẹ́ lọ rè rí. ẹ wá nú bàbá ẹni sùúrù. Kí ni nǹkan tó ń ṣe yìí? Ẹ sọ fáwa náà káwa mọ̀. Ẹ kọ́kọ́ wò mí látòkè délẹ̀. Ẹ ti rí ìdúró mi. Ẹ rí bí mo ṣe tóbi tó. Kò sí ọ̀rọ̀ ẹ̀rín o ọ̀rọ̀ ẹ̀rín kọ́ mo bá wá yìí ṣé ẹ̀rí tó ti ẹ̀dùn mí jù ni pé ìdìbò tán dì lọ èmi lọ yẹn jẹ kánsìlọ̀ ládùúgbò wa tọba rẹ̀ ń tán gbé fún ọmọ kékeré ni kò tó lọ́jọ́ orí kò sí tán fi gbé kánsìlọ̀ fún o torí ipò tóbi ni mo wá wò wípé ṣé ntí kánsìlọ̀ fi tọ́ sí mi ṣé torí àìsanra mi ẹ wá gún ní abẹ́rẹ́ tí mo lè fi sanra kò jù bá àná tí mo wá rí dókítà fún un o. Bàbá abẹ́rẹ́ kọ́ ló máa jẹ́ ìsanra. Abẹ́rẹ́ kọ́ ló mú yẹn sára. Bẹ́ẹ̀ni kí ló dé kí ló fariwo. Ṣé dókítà rẹ̀? Àwọn kọ́ ni dókítà. Ẹ káàsán bàbá wa. Ẹ káàsán. Àtẹ̀yìn ìlú àwọn tí ń gbariwo yín lọ́fíìsì kí ló ṣẹlẹ̀ lọ sí ẹ̀mí. Ẹ ṣeun ẹ gbariwo mi. Ìyá mi ẹ̀gún lábẹ́rẹ́ tí inú ẹ̀ sanra bóyá méje ni bóyá mẹ́jọ ni ẹ̀dàgbò mi ń dì mo fẹ́ sanra. Lọ sí ẹ̀mí àbàdẹ̀rí kan bí o bàbá kò lè tó yẹn adésọ́ra yín ò lè ṣe ni àwọn kan wà tẹ́wọ́n máa ṣe láti fi ṣọ́ra bí ẹ kì í jẹun lásìkò àbí ẹ kì í lóògùn ẹ̀jẹ̀ ẹ kì í fira yín lọ́kàn balẹ̀ ẹ kì í sùn ọ̀sẹ̀ kẹ́ sùn ṣó ti yẹ yín bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ máa ṣọ́ra. Ṣé ẹgbẹ́ àti ọmọ ìlú kò sábẹ́rẹ́ sí sára ẹkún lábẹ́rẹ́ kún gbà ní mo fẹ́ kú kí ló kú báyìí o. Bàbá rárá o. N ó kù sí bí mi o. Lábẹ́rẹ́ kú bí bàbá má wọrí. A máa wòyàn sàn bí ni ẹ lè kú síbí. Ṣé ó wà lọ́wọ́ yín? Owó wà. Ó wà lọ́wọ́ yín. Ẹ jókòó síbẹ̀ yẹn. Bàbá rárá àwọn ẹ̀ ti dé jókòó sórí jíà ilé lẹ́lẹ́wà yìí. Bẹ́ẹ̀ ni sára lọ́sibítù yìí. Ẹ jọ fáìlì wọn dà a máa ṣe nǹkan o ẹ ti ṣí fáìlì fún wọn ó yá ìbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Òpin ayé mọ̀ dé. Òpin ènìyàn. Ọ̀rọ̀ àti dára sí mi ni. Dára sí mi kí ló ṣe? Nǹkan kan ò ṣe wọ́n ṣé láti dára sí mi bọ́ ṣe wà yẹn mo mọ̀ pé oyún wọn ti póṣù 4 oru ti lé. Kí ló wá ṣe? Ṣé ìwà tó bá bẹ̀rẹ̀ sí ń bú aládùúgbò wọ́n máa tó bẹ̀rẹ̀ àti náta torí mi nǹkan tẹ̀ ń dá wọn dúró fún nulẹ̀. Ta ló fẹ́ bú mi? Sọ ẹni tó fẹ́ bú mi sọ ẹni tó advice mi pé kí n fún ìyàwó mi lóyún tó máa jò ló máa bú mi. Èmi àti ìyàwó mi ti jọ sọ̀rọ̀ mo dẹ̀ ti jẹ́ kó mọ̀ ẹ́ pé
tí oṣù tó ń bọ̀ tó bá parí tí bá ti gba sálárì á lọ bẹ̀rẹ̀ antinanta ní general hospital. Èmi ò fara mọ́ yẹn o. O fara mọ́ kí. Oṣù tó ń bọ̀ lọ́nlọ́n. Rárá má ṣe yẹn. Má ṣe yẹn ó ti pẹ́ jù o. Ó ti pẹ́ jù ẹ kò fún mi láàyè. Àyè mo wá tọrọ lọ́wọ́ ẹ fún mi láì kí mú wọn lọ sí ọ̀dọ̀ tèmi. Ẹ ṣàpèṣẹ́ tèmi ṣe nìyẹn. Wọ́n lè mójútó wọn bẹ̀. Gbogbo ìwọ kọ́ ló máa kọ́ mi ṣe máa gbé ayé mi o. Ẹ̀gbọ́n mi. Mi ò lówó private hospital mi ò ní. So jẹ́ kí ìyàwó mi lọ síbi tí mo lágbára ẹ̀. Mi ní general hospital ò dáa ṣùgbọ́n èrò tó máa wà general hospital tàbá débẹ̀ wọ́n ti máa ń pọ̀ jù. Bó ṣe máa ń pọ̀ náà nìyẹn tó fi ń bí ìtàn bí. Púpọ̀ náà àwọn olórí orílẹ̀-èdè lẹ́ni general hospital náà bẹ́ẹ̀ lómi sí. Mo mọ̀. Kò yẹ. Mo mọ̀. Ẹ filẹ̀ bẹ́ẹ̀ ìdágbára mi ká nìyẹn. Ẹlòmíì gan ibi tán bí Jésù náà bí. Bẹ́ẹ̀ ni ó kàn lè má jẹ́ bùjẹ́ran ni kó jẹ́bi tí ò wà òkè náà bí yẹn náà. Filẹ̀ bẹ́ẹ̀ ìwọ̀n eku òun pè ní ìwọ̀n ìtẹ́. General hospital tẹ̀ ń sọ yìí wọ́n ń tọ́jú patient dáadáa ṣùgbọ́n mi ì fẹ́ kó máa lọ látàárọ̀ kó máa dé títí di alẹ́ ṣé ilé ìfẹ̀jẹ̀ wọn ní kẹfẹ̀jẹ̀ ilé ìfẹ̀jẹ̀ lẹ̀. Mo lè fẹ̀jẹ̀ lẹ̀ tẹ́jẹ̀ mi bá pọ̀ owó ni ò tí ì sí ẹ̀jẹ̀ ò lè pọ̀ lára mi. lásìkò tẹ̀yìn wà yìí. Ṣó ti yẹ kó dẹ̀ sí nǹkan kan tó máa ṣe tó máa fi gba ẹ̀jẹ̀. Ẹ kò fún mi láyè. Láti. Kí mú wọn sọ́dọ̀ wá kí ló máa tọ́jú wọn bẹ̀ kójú mi tó wọn bẹ̀. Mi ò ní 10 kọ́bọ̀ tí mo fẹ́ fún ẹ o. Ṣó tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀ mi ò ní 10 kọ́bọ̀ tí mo fẹ́ fún ẹ mi ò lówó private hospital mo sọ bẹ́ẹ̀. Ok. Ẹ wo Ọlọ́run bá wa ṣe Ọlọ́run bá wa tò. Àmín. Tí bá lọ síbi iṣẹ́ lọ́la màá bá ọ̀gá mi sọ̀rọ̀ bá ṣe máa ṣe táwọn máa yọ síra wọn nínú sálárì tí mo gbà. Àlàáfíà wọn náà ni mo fẹ́. Ẹ jọ̀ọ́ tó lọ lẹ́kọ̀ọ́ fún mi láì kí mú wọn lọ. Kí n lè ṣètọ́jú wọn bẹ́ẹ̀ ojú máa lè tọ̀ wọn bẹ́ẹ̀. Ẹ jẹ́ ń pè wọn. Mi lówó ni o. Ẹ̀gbọ́n mi ẹ̀wọ́ náà ṣe àǹtí dára sí mi ẹ máa bọ̀ tí ní jàre bólẹ̀ ẹ máa bọ̀. Àǹtí dára sí ọ̀rọ̀ tí ìyá ti ń dùn sọ lánàá tí bá ìgbọ́n mi sọ ẹ ti gbọ́n ti gbà. My dear. Ẹ̀gbọ́n ọ̀rọ̀ tí màá ti yọ sọ lọ́jọ́ yìí. Gbọ́ kẹ́ni. Ẹni tó bá di ending pé òfin ló kí n lọ bẹ̀rẹ̀ antinata general hospital. Wọ́n lè fi ìkìkì ìdìbò sọ̀rọ̀ tí. Ṣé òun wà mẹ́gbà tá à ń sọ? Báwo ló ṣe wá jẹ́ pé òun ló ń wà bí ń sìn tẹ̀jọ́ sọ̀rọ̀ sí tẹ̀ ní gbọ́? Wọ́n mi ti sọ fún ẹ o, kò yẹ ohun tọkùnrin bá ní òun ló fi ń ṣọkọ ìyàwó ẹ o. Ohun tó wà lápò mi tí mo nírètí pé mo lè ní lóṣù tó ń bọ̀ o ni mo sọ fún ẹ level tá a dẹ̀jọ wà o ní general hospital. Abọ́gbọ́n èmi ò lówó private o mo dẹ̀ ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Oyè mi ẹ̀yin náà kúkú mọ̀ tẹ́lẹ̀ pé mi kì í ṣe apẹ́yìntì tàbí ọmọ ọjọ́ mẹ́jọ ìyàwó and your wish is my command nǹkan tẹ́ bá fẹ́ nínú bá yín fẹ́ gbà tí mo ti mọ condition yín dọ̀tí mọ́ kò tẹ́ wà pé ó pọ̀ ká má sọ ètò kù nǹkan tẹ́ bá fẹ́ nínú bá yín fẹ́ o àmọ́ àwọn náà gẹ́gẹ́ bí ìyọ̀kọ mi bàtà ní ọ̀dọ̀ tiwọn náà pé kò sí wàhálà òun ṣe ní kó wá bẹ́yìn tẹ́jẹ́ gbọ̀n wọn nǹkan tẹ́ bá sọ láyé gíga bẹ̀rù tó láyé máa dábàá yìí lóní ẹ̀fẹ̀ yìí kọ́gbọ́n òfin introduction súnmọ́ lọ́rùn kò lè mo rò pé ní ọ̀fẹ́ náà. jèrè ọ̀run. Wọ́n ṣeré nìyẹn o ìyàwó ẹ̀gbọ́n mi ni wọ́n fún antinata pé kọ́ lè rẹ́gísítà sọ́dọ̀ wa ń bí. That's nice. That's good. Àti dára sí mi ẹ máa meet doctor mi. Ṣàlàfíà ni o. Fine sir, good afternoon sir. Good afternoon my dear. Ìpẹ̀lẹ́. O dẹ̀ ní ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ lẹ́yìn. Bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀gbọ́n mi ni wọ́n. Àǹtí ẹ rẹwà gan o. Dókítà ẹ ṣé sà. O dẹ̀ ní ìyàwó ẹ̀gbọ́n ẹ̀. Ìyàwó ẹ̀gbọ́n mi ni o. Ṣùgbọ́n tẹ́yìn kan bá rí ẹ̀gbọ́n mi ọkùnrin ni wọ́n. Mo ti rí bẹ́ẹ̀ náà at least irú apẹja tó máa ju ìwọ̀n sódò tó dẹ̀ máa gbúrò ẹja báyìí jáde ó yẹ kí n mọ apẹja yẹn. Ẹ má wọrí pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ máa mú wọn wá kí. All right. Yes sir. Ẹ kú jọ. orí kodò ìwé mímọ́ ti sọ fún wa báyé bá ń lọ sópin báyé bá ń lọ sópin àwọn ohun tí ó ṣẹlẹ̀ rí a máa ṣẹlẹ̀ oríṣiríṣi ni ó máa ṣẹlẹ̀. Yes. Ibi tí ń jáde báyìí. Ṣé ẹ̀ ní pẹ́ dé? Mi ò ní pẹ́ in the next 2 hours ó yẹ kí n ti padà wá. Ọ̀rọ̀ yẹn kọ́kọ́ ń rú mi lójú ni. Tí mo dà pé olùfẹ́ rí mi fún yàrá. Mo fẹ́ kí ẹ̀ láì tì mí lórí ọ̀rọ̀ kan ni. A tó fọ́ kí wọ́n tó close now.
Bẹ́ẹ̀ sà. For me 2 hours with the GRA. All right. So to buy the this. ayédè ó ẹ̀jẹ̀ ká. All right, I think Òpin ayé máa máa dé òun rẹ̀. Òpin ayédè ó ẹ̀. Kẹ́mi by name, sir. Are you? I'm Comfort by name. Comfort, Kebby. What can I do for you? Sir, nítorí ọ̀rọ̀ GCE exams wa ni a ṣe wá. Torí wọ́n sọ fún wa a dẹ̀ ti gbọ́ kákàkiri pé tá bá dé ọ̀dọ̀ yín we máa ní solution because previous WAEC exams wa ta ṣe ní English níbẹ̀. Wọ́n dẹ̀ ní tá bá dé ọ̀dọ̀ yín pé gbogbo èèyàn tó sọ wọ́n ní ó dá wọn lójú ní kẹ́ máa bá wa wá solution sí torí ẹ̀ gangan la ṣe wá. Wọ́n dẹ̀ ní ká béèrè ní pé ọjọ́ wo lẹ máa yọ fún wa nínú ọ̀sẹ̀. Wọ́n dẹ̀ ní ká béèrè pé èló ni owó tí ẹ fẹ́ gbà ní ọwọ́ wa sá. Well, no problem. Teacher ni mi, bẹ́ẹ̀ ṣe mọ̀ lóòótọ́, máa kúrò ní school no 3. I think if you want to start extra lesson or so, it's very good. But that will be between 5 p.m. to 7 p.m. Are you okay with that? Yes, sir. Okay, good. Àtẹ̀bárẹ̀ tí ń bọ̀, ẹ make sure pé ẹ mú 20,000 naira dání each. Kí ni? 20 pọ̀ àbí fi kún? Rárá, a máa délé jíṣẹ́ fún wọn sá. Tó bá ti délé, sọ fún dáàdi yín tí wọ́n bá lágbára ẹ̀ get back sílẹ̀. Okay? No problem. Yeah. Ẹ pẹ̀lẹ́. My baby. How are you? Ṣó sọ̀rọ̀. Ṣó sọ fún ẹ pé òun miss bàbá òun. Ó sọ ètò jù yẹn lọ. Easy. That's good. I'm sorry there. Wo èmi gan ìgbà tẹ́bi yẹn fẹ́ yọ mí lójú òun ni mo sáré ṣe Indomie. Kí lẹ̀ ń bá bọ̀ láti hospital torí Ọlọ́run. Gbogbo yín sá, hospital yẹn dùn, ó dẹ̀ dá. Doctor yẹn is a very nice doctor. Number 1, àwọn fúnra wọn máa attend sí mi. Bẹ́ẹ̀ ni wọ́n ní matron tí ò ń ṣe ẹyọkàn tí ò ń ṣe méjì, àwọn nurses wà ń bẹ̀, wọ́n tún ní àwọn doctor tó wà lẹ́dà wọn. Kò sẹ́nibọ̀ tó máa jẹ́ kó attend sí mi. Even tí bá dé hospital gan máa ní ẹ kí ọ̀gá dé o, ẹ kọ́ ọ̀gá dé o, fún ara wọn báyìí, wọ́n máa ń take proper check up on me. Ó bá gbé báàgì rí pé ó ń bọ̀ ó fẹ́ wọnú ọ́fíìsì ẹ̀ wá bá gbé báàgì wọ ọ́fíìsì ẹ̀ kí ló dé? Mo ti rò pé bí àkókò ọkọ mi ń ṣe ṣe yẹn. Oh, you are right. You know, I was so surprised. Nígbà tó sọ pé ó can take a proper care nípa ẹ̀. You know, ṣe máa jẹ́wọ̀ nìkan tó máa jẹ́ pé wọ̀ nìkan ló gbájúmọ́ bẹ́ẹ̀. Oh, all right. Ayé máa máa dé òun rẹ̀. Òpin ayédè ó ẹ̀. Ẹ máa ṣe bẹ́ẹ̀ yẹn pẹ̀lú condition tẹ wà ẹ jókòó ọjọ́. Ẹ jẹ́ kó kì í jẹ́ kó kì í ní dáadáa wọ́n lè sunkún mi mẹ́yìn ní ẹjọ́ kì í. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀. Mo ti sọ fẹ́yìn náà bí kẹ́ ẹ dìde tẹ́lẹ̀ kẹ́ ẹ jókòó. Tí bá fẹ́ kẹ́ ẹ list sí ibẹ̀ ṣe wà ẹ dìde kẹ́ ẹ jókòó. Ẹ ṣe gbọ́. Ẹ jẹ́ ká kí ẹ pé ẹ ṣe tó yà mí lẹ́nu. Condition tí mi wà sí agbára mi ò gbé láti sọ pé mo fẹ́ gbé ìyàwó mi wá sí private hospital láti wá bímọ. Gbogbo antinanta gbogbo nǹkan yẹn èmi ò lágbára ẹ̀. Nígbà tó dẹ̀ jẹ́ pé bí lóun ti ń ṣiṣẹ́ òun dẹ̀ sọ fún mi pé kò sí problem kankan òun mọ bó ṣe máa handle ẹ̀. Àmọ́ ètò wa jẹ́ ìyàlẹ́nu fún mi. Wọ́n ní pé dókítà sọ wípé ká má sọ nǹkan kan wípé ẹ ti yanjú gbogbo ẹ̀ pé kí a má sọ nǹkan kan. Ó yà mí lẹ́nu. Ẹ jẹ́ kí n fi nǹkan kan dá inú ojú lé ní. Ṣé ní gbogbo orí tá a bá ṣe láyé ara wa la ṣe fún? And at the same time ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe lọ́wọ́ fún ẹ jẹ́ ká ṣe fún un. Ẹ jẹ́ ká sọ pé position tí èmi wà lẹ́yìn ẹ̀yin lẹ́yìn wà ń bẹ̀. Kémi wá wà ní condition tẹ̀yìn wá yìí. Tẹ̀dẹ̀ lówó lọ́wọ́ ṣe ẹ̀ ní ṣe fún mi ni. Tí mo dẹ̀ lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ní tí mo dẹ̀ láǹfààní àti lè ṣe má ṣe. Ẹ jẹ́ ká ṣe nítorí àwọn ohun táwọn tí wàá lọ lẹ́yìn wa ọ̀la. Ẹ̀gbọ́n mi kàn sọ fún yín láti jọ ẹ̀ gbogbo ẹrù ọmọ ìyàwó yín pátápátá ọ̀gá mi ti rà fún wa. O ò fẹ́ sọ fún mi tẹ́lẹ̀. Ṣé o fẹ́ kí n gbogbo sí nígbà tó bá gbé ẹrù jáde ni? Ṣé o fẹ́ kí n sunkún nígbà tó bá gbé ẹrù jáde ni? Mo lè tún ti rẹrù fún wa. Ẹrù ọmọ. Ẹ̀dọ̀ tó Ọlọ́run ìbò lẹ ti mọ̀ mi tẹ́lẹ̀. Mi ò mọ yín rí. Staff mi tẹ̀mí mọ̀ ni. Ẹ̀mú náà rí. Mi ò mọ yín rí náà. Ẹ lè ṣe gbogbo ilé fún wa. Ọlọ́run ni. Ẹ ti rẹrù ọmọ pamọ́. Àbí bẹ́ẹ̀ kọ́,
tó bá kúkú yá ti bímọ ìgbé ká wá lóṣù méjì lọ́dọ̀ yín lẹ́yìn èkó mọ́. Yẹ bẹ́ẹ̀ ni. No kò lè tó yẹ èmi ti ṣe tèmi fọ́nà ọ̀tọ̀ náà ni kì í ṣe fún yín mo ti ṣe ṣé ó ti yẹ yín sìn tó dà mọ́ bí táwọn ọmọ ti wà náà lọ́la ẹ wo nǹkan tó bá ṣe fún mi pé títí fún mi bẹ́ẹ̀ mo láti fún wọn ní ìwọ̀n pẹ̀lú. ẹ ṣe ọ̀gá mi ẹ ṣe o. ọ̀rọ̀ bọ̀dọ̀ ọlá ń fẹ́ bá yín sọ̀rọ̀ mo ti bá dókítà mi sọ̀rọ̀ ó dẹ̀ ti ní kí n mú bọ̀dọ̀ ọlá wá torí ọ̀rọ̀ travelling wọn yẹn ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá mi bẹ̀ bọ̀dọ̀ ọlá dáadáa ká tó kúrò nílé kọ́ má dé bẹ́ẹ̀ kọ́ má bẹ̀rẹ̀ sí ṣe báyìí ẹ̀ bá ṣe má ṣe èyí mo tó tán ẹ̀ á mi sọ fún wọn kọ́ má lọ dojú tì mí lọ́dọ̀ ọ̀gá mi. dókítà tiẹ̀. bẹ́ẹ̀ni. ó ní kó mọ́lá wa. bẹ́ẹ̀ni. fún ọ̀rọ̀ yìí pé ó fẹ́ travel right. bẹ́ẹ̀ni. wọ́n á wò pé tọ́lá bá lọ débẹ̀ kó má lọ máa ṣègbéraga bí jọ kí n tiẹ̀. a ní kí ni tiẹ̀ tó bá débẹ̀ tó bá lọ ṣègbéraga àbó orí mi. ẹ̀gbọ́n mi. orí tó ṣe ó kórè ò pé náà pé kí ni tiẹ̀ láti máa sọ pé ó máa ṣègbéraga orí bóyá tẹ́wọ́ pé kí ló kàn ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ayé tòun. sọ má dààmú ara ẹ̀ náà tó bá ní nǹkan míì kó sọ nǹkan míì. òbí bẹ́ẹ̀ bí báwo ló ṣe rí. ṣé kò ṣe ìbá sí gbéraga kó gòmí kan láyé èmi ò ṣe gbéraga ṣe bí ẹ tó mú mi lọ bá fún ẹ tó fẹ́ mú mi lọ bá ẹ tó máa mú mi travel ni mo ṣe má ṣe gbéraga bí òun ṣe gbéraga gan bí ṣe wà mí ni mo wà wọn bù jù láyé bọ̀dá mi ṣe mo ṣe gbéraga sí rí. tèmi mo ṣe sórí nǹkan tó lè ṣe fún mi ní tí kíní ẹ̀ bá ti tó bá ti bọ́ sí i. mo ti gbọ́ o. ó rí bọ́lọ̀ ṣe ṣe ìyanu ẹ̀ ó rí ọba tó máa ń gbé ẹ̀gbọ́n tó máa ń gbé fàbúrò àbó rí ọ̀rọ̀ ayé ọlá ló dọ̀bálẹ̀ fún ẹ yẹn. fúnra wọn náà dọ̀bálẹ̀ wù wọ́n ni o. láti jẹ́ kó mọ̀ pé òun wà ọ́nbù. àkóyẹ jẹ. ọlá yorùbá ní ìdọ̀bálẹ̀ kì í ṣe kí ni. kì í ṣe wà. ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe máa ń ṣe nìyẹn. ẹni bá máa ṣoríire kò ń ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ watermelon ṣùgbọ́n àbọ̀gbọ́n mi kò ń ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ ìwọ̀nba tó ń ṣe nínú ilé òun là ń bá ẹ sọ yìí wípé kò yí padà kó tó di pé wà dẹ́ta tó ti yẹ opportunity ńlá lè lè fẹ́ jẹ fún ẹ torí mi ò lówó tí mo lè fi rán ẹ lọ sẹ́ni gbẹ ìwọ náà dẹ̀ mọ̀ mi mọ̀ tó lè ṣẹlẹ̀ lọ́la ibi tó ń lọ yìí ṣàfarabalẹ̀ fún. ẹ jọ mọ́ mi ṣé òun lè ṣe pè wá fún mítìn. ẹ̀gbọ́n rẹ̀ fọ́n ta ni mọ́ mi rẹ̀ èmi náà kò fún màmá yín ṣá ó yá àyín sọ́ọ̀sì mi ẹ̀gbọ́n rẹ̀ fún mi lẹ́jà rí. akọrin ìlàyé ń bí ìyàwó tiẹ̀ rántí ọ̀run àgùntàn tó ń lọ ọlọ́kàn wọ̀ ọ́ àtúbọ̀tán ẹ̀dá ń kọ́ o àtúbọ̀tán ṣe pàtàkì àṣesílẹ̀ làbọ̀ wá bá o ìrínisí ni ìsọ́ni lọ́jọ́ òpin ayé dé. àmọ́ kan pè é níta sin ó ní òun Mr. Ọládèjì ẹ̀gbọ́n nọ́ọ̀sì Ọláìdé. Tell him to come in. I expect it. Oshé. Oladimeji. Good day, sir. Báwo ni? Fine, sir. You're welcome. Have your seat. Thank you, sir. Bẹ́lẹ̀. Okay, nípa ti traveling lẹ́yìn àbí? All right. Country wo gan ló mú ẹ láti travel lọ? US ló wù mí lọ, sir. Okay. America náà dá. Actually, London ni àwọn family ní tèmi wà. But kò sí anywhere in the whole world tí mi ò ní connection sí. Àwọn ọ̀rẹ́ mi wà ní America, àwọn wà ní Asia, everywhere. They promise ẹ pé America ẹ máa bọ́ sí. Má ṣe ìyọnu jókòó ẹ. Now tell me, kí ni traveling experience ẹ? Mo ti travel out of the country. So, mo ti lọ sí Ghana, mo lọ sí Togo, mo dẹ̀ lọ sí Benin Republic, sir. That's good, that's good. So, ó máa lu pálí ẹ bó ṣe ń wọlé bó ṣe ń jáde nìyẹn o. Mo ní pálí, sir. By road. Okay. Oh, tí ní international passport. Okay. A ní láti ṣe bẹ̀rẹ̀ láti grassroots nìyẹn. Yóò ṣe problem. Tí bá ti di Monday,
pè mí màá fún ẹ nọ́mbà yẹn kan wá lọ́ba so wọ́n á bẹ kọ́kọ́ ṣe international passport so America yẹn ò ṣe problem no problem no problem àmín àmín má wọrí mo kàn tó ṣẹlẹ̀ jẹ́ kí n wọlé kí n bẹ wá nǹkan kan at least kò fi gé cap tó bá ń lọ àbí kí la wà fúnra wa fún. And for you, PA, yes, sir. For today, me will expect anybody more. All right, sir. All right. Thank you. Mo fẹ́ kẹ́ ṣoore kan fún mi ni sir. Okay. Ẹ sà mi mọ̀ bẹ́ẹ̀ mo lè gba nọ́mbà yín ni. Mo fẹ́ kẹ́ bá ma pressurize doctor. Ẹ sà tó bá lè ṣe travel yẹn fún mi sir. Tí bá ráyè wọ ọ̀hún yẹn tí mo wọ̀ lú ọba. Ní agbára Ọlọ́run láàrin ọ̀sẹ̀ kan, màmá send owó sí yín. But Mr. Ola, ẹni sọ̀rọ̀. Ṣé rí doctor bọ́n ṣe wà yẹn? Mo mọ everything pa wọn. Understand? Èmi dẹ̀ mo mọ bí tó dẹ́ pé wọ́n kù sí bọ́n ṣe wà yẹn. Ó ti yẹn. Nǹkan tẹ́ máa ṣe ni pé ẹ̀dẹ́ka exchange contact. Màmá bá yín sọ̀rọ̀. But ẹ ń sọ̀rọ̀ kan sí pé láàrin ọ̀sẹ̀ kan ẹ máa ṣe fẹ́ lọ rub lọ́hùn ni I don't understand. Ẹ sà mi ò lè rub lọ́hùn yẹn. Mo ti sọ fún doctor tẹ́lẹ̀. Ayé ń dorí kodò. Ìwé mímọ́ ti sọ fún wa báyé bá ń lọ sópin. Báyé bá ń lọ sópin. Àwọn ohun tí ò ṣẹlẹ̀ rí a máa ṣẹlẹ̀. Báwo ni bébí mi? Àwọn kìkì. Ṣé o kick dáadáa? Bẹ́ẹ̀ni sá. That's good. Mo bá àwọn èèyàn ọkọ mi lé àwọn tí wàá níṣẹ́ lọ́dọ̀ mi lọ. Ọkọ mi náà dẹ̀rẹ̀ ó máa tó 6 o'clock kó tó dé torí after closing hour wọ́n tún máa ń ṣe extra lesson fún mi. Mo ní kí ni kí n ṣe fún yín jíjẹ alélùbọ́lá fún ilé animals èmi ní méjèèjì lè máa pèpà kí n ṣe fún yín. Jíjẹ. Bẹ́ẹ̀ni sá. Oúnjẹ kọ́ ni mo torí ẹ̀ wá síbí bá. Ìyá ń jọ mi ṣá wá tún wá. Everything tó bá ṣe fún mi ni máa jẹ. Okay sir. Mo mọ̀ pé ìyá ọkọ ẹ̀ tó jẹ́ staff mi mo mọ̀ pé wà ní iṣẹ́ báyìí torí morning duty ló ṣe. Bàbá ọkọ ẹ̀ náà dẹ̀ rí mi mo ránṣẹ́ torí passport ẹ̀ láti travel lọ sí ìlú òyìnbó. Wíṣí mo dẹ̀ bàbá ọkọ ẹ̀ náà gbọ́dọ̀ wà tó. Gbà tí ó ti rí iṣẹ́ ibi tó máa ṣe. So àwọn ọkọ ni mo wá rárá nítorí tí ẹ̀ gangan ni mo ṣe wá. Yes, mo program time tí máa bá ẹ ní tí wàá lè bá ẹ sọ̀rọ̀. Kò sí problem. Ọ̀rọ̀ tí mo ń bá ẹ sọ láti jọ iná. Ṣùgbọ́n kí mo fi ń ṣeré ni. Mo fojú sọ, mo fọwọ́ sọ, mo fara sọ, mo fẹnu sọ pàápàá. Mo ṣàṣì bẹ́ẹ̀ ipò tí ẹ understand nǹkan tí mo ń sọ. Dára sí mi. Mi ò máa fọ̀rọ̀ ìṣeré. Níjọ́ tí mo ti fojú mi kàn báyìí, nífẹ̀ẹ́ tí ń disturb mi. Yes, ó ti ń dà mí láàmú àfi bí kò jẹ́yàwó mi. Ó dẹ̀ máa wù mí tó bá lè ṣe fún mi. Láti sìn lọ, ìwọ kan jẹ́ mi ní ìhòòhò bó ti gbọ́. Kó wá wo ara tí màá máa dá nínú ayé. Wà á rí orí ìkọlọ ẹ̀ gangan. Ayé polúkú mú ṣú. Ọlọ́run dáradára. Ó ta kókó ènìyàn. Ẹ ṣe jẹ́jẹ́. Dókítà. Obìnrin lóyún sínú. Tí n bá gbọ́ yín dáadáa. Ọkùnrin bí máa bá lò. Ẹ sọ pé ẹ fẹ́ fẹ́ mi. Èmọ̀ rẹ̀ o. Number 1. Òpin Family ayé doctor wa dé. ni. Òpin ayé Number dé. 2. You are moreover like a family to us. Bí bọ̀dábọ̀dá lọ́kọ mi máa ń pè yín. Ẹ ṣe jẹ́jẹ́. Tó bá rí yín gan-an nígbà mi máa ń fẹ́ dọ̀bálẹ̀ tó fún yín. Still, bí o ń ṣe family yín náà. Bí o ń ṣe family yín tí n bá jẹ́ anything to you. Nǹkan tèmi ń sọ fún ẹ ni kí wọ́n ṣe fún mi. Nígbà tí mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, o ṣe báyìí. No! Kò ṣe pé mi ò understand ẹ o. Mo mọ nǹkan tó mean pẹ̀lú ọwọ́ tó fi sórí yẹn. My dear sister, let me tell you the fact. I'm not mad. Tó bá dẹ̀ rí mi bí pé mo ya wèrè, ìfẹ́ ẹ ló ń jẹ́ kí n máa ya wèrè. Number 1, ṣòro mi tó fún mi kí n mú irú ẹ̀ rárá yìí. Ṣùgbọ́n mo mú nítorí ìfẹ́ tí mo ní sí ẹ. Dára sí mi. I love you more than bí wọ́n ṣe ń rò lọ. Adémi kò ṣe fún mi, please. Doctor, ẹ ṣe wà yìí, ọ̀rọ̀ yìí máa ń dá confusion sílẹ̀ láàrin ọkọ mi àti ọkọ mi. Because sometimes ọkọ mi máa ń rò pé bóyá ẹ ṣe wà yìí, ẹ̀yin àti ọkọ mi ẹ̀ ń fẹ́ra ni. Ìgbà tẹ́yìn wá dé sìn,
tẹ́yìn efefe mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run etí wo ló bá yàn bọ̀ ẹ dúró with this my condition. Condition yẹn kò ń ṣe problem tèmi ìwọ ṣáà ti jẹ́ mi ní òun kó wá wàrà tí máa dáná ayé ṣe ti gbọ́. òpin ayé dé ayé polúkú fúnṣu ó ta kókó ènìyàn ẹ ṣe jẹ́jẹ́ obìnrin lóyún sínú ọkùnrin mi máa bá lò èèmọ̀ rẹ o òpin ayé dé òpin ayé dé ayé polúkú fúnṣu ó ta kókó ènìyàn ẹ ṣe jẹ́jẹ́ kóbìnrin lóyún sínú ọkùnrin mi máa bá lò. mi ò wá fọ̀rọ̀ ìṣeré níjọ́ tí mo ti fojú mi kàn báyìí nífẹ̀ẹ́ tí ń disturb mi yes ó ti ń dà mí láàmú àfi bí kò jẹ́yàwó mi ó dẹ̀ máa wù ú tó bá lè ṣe fún mi. kí ló ṣe? kò sí nǹkan kan báwo kò sí nǹkan kan ó ní mò ń pè ẹ́ látàtàárọ̀ ló mọ̀ kí mò ń pè ẹ́ kí ló dé kí ló dé. mo kàn ń retí gbogbo ẹ̀ ṣe ń lọ iná ni mo ń retí condition mi tí gbogbo ẹ̀ kàn dá rọ́rọ́rọ́ tí ò sí nǹkan kan ṣé tí bá bímọ náà ṣé tí gbogbo ẹ̀ náà ṣe máa lọ rèé. kí ló dá rọ́rọ́rọ́ o. owó tí ò sí lọ́wọ́ ẹ̀ ni. ṣé nǹkan tó ń rò nìyẹn jọ ó rí wèrè rí tó lóyún ṣó máa ronú bó ṣe ronú ó rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn rí tó jẹ́ pé wọ́n lóyún sínú wọn ò dẹ̀ mọ bí wọ́n ṣe fẹ́ bí. ó nítorí ò tí ì pàdé ẹni tó lóyún tó jẹ́ pé kò rí aṣọ tó máa fi bora ẹyọ kan yẹn náà náà ń wọ̀ káàkiri. ó rẹ tó lóyún rí tó gbàdúrà pé kó yẹn bàjẹ́ mọ́ ọ̀nà ara. Ọlọ́run jẹ́ ká róró ẹ̀. nígbà tó mọ̀ kọ́ lọ́run ní jẹ́ ká rí rú ẹ̀ kí lórí tó fi gbọ́kàn sọ́dọ̀ Ọlọ́run yẹn pò náà ló máa pèsè owó fún wa. ó ló máa tọ́jú wa wọ́n ní pé Ọlọ́run sọ pé ká má ṣe àníyàn ọ̀la òun mọ tó máa ṣẹlẹ̀ sí wa lọ́la ìyẹn ló wá ń rò má parẹ́ sí mi lọ́rùn torí Ọlọ́run kò sí nǹkan kan míì tí mo ní o ṣé o mọ tó fọ́ ni o mọ tó fọ́ ni lóòótọ́ ló sọ mi ìlówó lákàntì àmọ́ mo ní ìtọ́jú owó lọ lákàntì nítorí mo ní ẹ. má rò bẹ́ẹ̀ mọ́ rárá dìde o lè dájọ́ kó síbi Láìdé má parọ́ fún mi o tí nǹkan kan bá wà láàrin wa àti dókítà sọ fún mi ní sùúrù ní sùúrù o ò ní sọ mí dèèyàn burúkú níwájú ẹ̀ náà ẹni tó lè máa ṣe gbogbo nǹkan báyìí kò dé bàjẹ́ ó kàwé ó lówó lọ́wọ́ what else sọ fún wa tó bá jẹ́ pé ọkọ ẹni má lè mọ̀ pé ń lọ mi ni má lè máa ṣojúṣe gẹ́gẹ́ bí àná sí gbogbo nǹkan tó ṣe yìí ti pọ̀ jù náà kò jẹ́ ká sanwó kò jẹ́ ká ra gbá kò jẹ́ ká ra wo gbogbo nǹkan tá a ṣe ní hospital yàtọ̀ bẹ́ẹ̀ nípa wà lání. ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ ṣe ìwé yìí kò sí ọ̀kan láàrin àti dókítà ọ̀gá lásán náà jẹ́ sí mi bó ṣe wọn tí wọ́n ṣe náà ń ṣe tiwọn òun rè bóyá ìṣòro káàkiri nìyẹn gbogbo pátá ń ṣe nínú ilé ṣe yẹn bóyá ìṣòro fún wa nìyẹn kò sí ọ̀kan láàrin mi àti wọn. ẹ ṣe àwọn tí mo fẹ́ ẹ máa fẹ́ sọ́nà mi. that is the problem má wá tìtorí pé bóyá mo mọ Kọ́ládé òun ló ṣe máa parọ́ fún mi wípé nǹkan kan wà láàrin wa àti dókítà èmi ò ní sọ wọ́n ní ilé ẹni láti ń jẹ èkúté onídòdó orí pọ̀ Láìdé orí pọ̀ báwo lèèyàn ṣe máa nǹkan ló fún èèyàn lóyún tó ń rẹrù ọmọ à ń gba oògùn à ń gba abẹ́rẹ́ à ń gba gbogbo ẹ̀ ó ní ká má sọ nǹkan kan ó yẹ mí lẹ́nu kí ló ń fẹ́ my dear bá ń béèrè àbí ìwọ náà rò pé kí lọmọkùnrin yìí ń fẹ́ nu lé. èmi náà ní ọ̀rọ̀ mi. bó ṣe bó tí wọ́n ṣe ní ẹ̀kọ́ kò sí láàrin mi àti dókítà o. bó ṣe máa ń ṣòro wọn yìí fẹ́ni tó bá ti nífẹ̀ẹ́ sí. sọ ẹni tó bá nífẹ̀ẹ́ sí lọ́kùnrin lóbìnrin òun ló ṣe lóore nígbà tí mi ò ṣe gay kí ló wá nífẹ̀ẹ́ sínú ara mi tó fi ń hẹ̀pù ìyàwó mi. wọ́n fi yẹn lẹ̀ bí wọ́n bá tẹ̀ kẹ́ni òfẹ́ sí ẹ̀ṣọ́ ọmọdé ni ayé ṣerú ẹ̀jọ́ kò kàn jẹ́ kí n mọ̀ ni. mo ti gbọ́ kò sí wàhálà Ọlọ́run ní jẹ́ kí fẹ́ òun bàjẹ́. ẹ ṣe gan. ẹ̀dẹ̀ wẹ́ fún wa nípò rẹ̀.
ẹ̀jẹ̀ ò ṣe wàhálà nù. Trust me. Ẹ̀yẹ ò ní wàhálà nù kódà máa tún fọṣẹ́ sí. Ìyàwó mi ní dókítà ní kí n yọjú sáwọn. Ok. Àti máa ní sùúrù di ẹjọ́ kù. Èyí wọn mẹ́. Ṣé o? Ọ̀gá o, mo ṣe mí ní ìyẹ̀fun láìpẹ́ yìí. Olúwa ṣe ń kọ́. Bàbá bíbí ẹ fa ayọ̀ ọmọ náà. Olúwa ṣe. Ọlọ́run á jẹ́ kó jáde mọ́nú fún yín. Ṣá máa gbàgbé wa. Ọ̀rẹ́ kó bá mi gbá lẹ́nu. Ṣé mo lè lóṣù fún sí? Bọ̀ mo tún wá ní àwọn ẹni pé ẹ̀yin kí n mú wá àwọn ní kí n drop ẹ̀yin lò. Àwọn bíi mẹ́ta náà ti ní kí n wẹ̀ fáwọn ọmọ ilé o. Ẹ má dààmú lẹ́yìn lẹ́nu tẹ́ bá ti rí èmi lára wọn. Ẹ má wọ̀. Mr. Dayola, mo ní ẹ̀mí ní kí n yọjú sí ẹ̀. Congratulations. Thank you so much. You are welcome. Thank you. Ẹ ṣe sá. Ṣé rí pẹ́yìn lọ́mọ yín jẹ wáyé? Èmi ló dùn. Àtọ́jú àti mú àti ẹnu. Congratulations once again. Ẹ ṣé gan ni ọ̀rá. Ẹ ṣé gan. Ẹ mọ̀ ẹbí mo ní kàn sọ fún mi kẹ́yọ̀ tó sí. Okay sir. Because mo ní client kan tó yẹ pé àdínkùrẹ́ mi ò ń gbé. Okay. So ó lè ti ránṣẹ́ sí mi pé mo máa ní láti yọjú sí wọn. Okay. So mo máa take care. Okay sir. So assistant mi máa continue ṣe mi bá. What I'm trying to tell you ni pé mi ò ní lè sílé job ní mi. Very sorry, ẹ má bínú. Èmi kò ti prepare sílẹ̀ pé in fact. And I'm sure you know what I can do. Yeah. So for that, what I will tell you now is just to send your account number to me. Okay. So I feel kò tó máa. Tó máa jọjú. Wọ́n fi máa mọ̀ pé àwọn ọmọ ní bàbá wọn. Ẹ ṣé So gan. congratulations. Ẹ ṣé gan sir. So it's free láti lọ bọ́ ọ́ nílé. Ẹ ṣé gan. Mo bá yẹn sọ̀rọ̀. Lílọ bíbọ̀ yìí sí Màdúgùrí ọlọ́run ẹ̀ kò jẹ́ rí. Ẹ ṣé gan sir. Ẹ káàárọ̀. Káàárọ̀. Mo rí pé ń wá housemaid ni. Mo dẹ̀ ń wáṣẹ́. Ìyá wa ó ń bẹ. Ṣé o fẹ́ ṣiṣẹ́? Bẹ́ẹ̀ ni mo fẹ́ ṣiṣẹ́. Ńlá àzúà. Ṣé o fẹ́ ṣiṣẹ́? Bẹ́ẹ̀ ni mo fẹ́ ṣiṣẹ́ ni. Ṣé o lè ṣiṣẹ́ dáadáa? Mo lè ṣiṣẹ́ mo sangun. Ọmọ ọdún mélòó ìwọ ni? 32. 32? Bẹ́ẹ̀ ni. Na àgbàlagbà. Tó ṣé tí mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀gá ti sọ fún ẹ̀mí ọ̀ṣọ́ bàálà tó bá ń jẹ́ èèyàn mọ́ pé ó ṣiṣẹ́ ibi báyìí kò ní ṣe àgbàlagbà ọmọ jẹ́ ọmọ kékeré ọmọ 20 years ọmọ 25 tùmọ̀ àti kọjá 25 bá àìkí wàláì. Ọmọ kékeré lèmi náà 32 years péré ni mí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi fún mi iṣẹ́ yìí ẹ jọ̀ọ́ mo lọ́mọ ńlẹ̀. Ṣé o ti bí ọmọ? Mo ti bímọ. Ẹ jọ̀ọ́ mi ò dàgbà jù. O ti dàgbà jù. Mi ò dàgbà jù. Àwọn ọmọ tí ń bọ̀ ayé ayé kọ́ àwò mo fọwọ́ yìí àwọn nǹkan ti ṣẹlẹ̀ kíni tí mo rí lẹ́yìn ó ti tóbi ju ọ̀gá ó ti tóbi ju inú ilẹ̀ yìí. You know wetin go happen? Wetin you don get for your backyard e don too much. Oga don tell me to kuma our kitchen na ti do and nepa fast like this. Tó bá fẹ́ wọ̀ nú ilẹ̀ kankan ojú báyìí lọ bá wọ̀ lọ ṣe máa ṣe. Jẹ́ kí n ṣe jẹ́ kí n ṣe. Dúró bí báyìí máa ṣe ni. Máa ṣe báyìí. Nà zuwa ibi báyìí kò kí ń ṣe ilé aláwọ̀. Tó bá jẹ́ ilé aláwọ̀ ni àwọn wọlé báyìí. Àmọ́ ibi báyìí ilé ọ̀gá ni báyìí ló ṣe lè wọlé. Máa ṣe báyìí. Máa wọrí ṣé o ti bímọ? Mo ti bímọ. Ọmọ mélòó? 3. 3? Ni. Ọyọ kúrò mẹ́kàn sí iṣẹ́ máa lọ ilé. Dùwọ́lá tẹ̀fí mọ̀nà. Àbókí jọ. Níṣẹ́ tẹ̀fí mọ̀nà. Bùkátà pọ̀ nílé, bùkátà pọ̀ lọ́rùn mi. Ẹ jọ̀ọ́ ẹ fún mi lóúnjẹ kí lè fi fáwọn ọmọ mi kí lè gbóúnjẹ tó fún àwọn ọmọ mi ẹ jọ̀ọ́. Tọ́ ọmọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ tó bá dé on the 32 kọ́kọ́ àdá wa. 32 kò sí 32 ní kàlẹ́ndà. Ṣọ̀pẹ̀ kingdom kúrò ń bẹ̀ máa lọ. Ohun ọṣẹ ti tóbi màálù. Adúpẹ́ fọlọ́run sá. Ẹni tí tóbi ẹlòmíì tó bá travel láàrin ọjọ́ kan wọ́n ti tóbi dé sí. Bẹ́ẹ̀ ni sá. Èmi wà pa o. Bẹ́ẹ̀ni. Sá. Bébì mi wà ó sùn lọ́wọ́. No, kò kí ń ṣèdè ọgbọ̀n rárá. Èmi ló jọ. Èmi náà ṣèdè ọgbọ̀n. Bẹ́ẹ̀ ni sá. Kí lẹ wí? Ọ̀rọ̀ tẹ́ bá mi sọ tẹ́lẹ̀.
Bẹ́ẹ̀ni sir. But I keep on telling you nígbà yẹn pé kò lè ṣẹlẹ̀. Capital no. Tí gbìyìn bá tẹnu mọ́gi, ó máa ń gùn. Ìgbín tó tẹnu mẹ́lẹ̀ yóò lè gùn o. Come to think of it, etí wo ló fẹ́ báyọ̀ gbọ́? And so fucking what? Ṣé wọ́n ló máa kọ́kọ́ wà nílé ọkọ ni? Hello. Ìgbín ẹnu kọ́kọ́ ló ń tẹnu mọ́gi, ìkarahun gan ló máa tẹnu mọ́gi, rubbish. Yes, ohun tí mo fẹ́ gan-an lọ́mọ ẹ ṣe. Fẹ́mi, kò yẹ kí ọ̀rẹ́ méjì máa rìn kó bá wọn sùn tọ́. Ó ṣe jẹ́ aláboyún client yẹ ló fẹ́ òun ló ń lé kiri. Look, tọ́mọ ìbá fẹjọ́ ẹ̀ sùn ó pariwo lẹ lórí àbí fẹjọ́ ẹ̀ sùn wọn àgbàlagbà ọmọ nǹkan tó máa wí. Wọ́n á ní bóyá o tẹ́ǹdì àbí ẹ̀jẹ̀ aláboyún nínú òògùn ẹ̀. Yes, maybe oníkèémí tí wọ́n nílẹ̀ àbí kèémí tó ń ṣe tẹ́mi pàápàá tì mí ọmọ. Why are you talking like this? Ṣé nǹkan kan wà tó mọ̀ pàmùṣá? Nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní mo ti sọ the truth fún yẹn. Ṣorí tí mo ti lọ wọ̀n yẹn, mo fẹ́ yí ni. Mi ò ní kankan tí mo fẹ́ fi ṣe, mo kàn love ẹ ni. And gẹ́gẹ́ bí ọ̀rẹ́, ó yẹ kó lè support me. At least we are friends. Ó yẹ kó support me pẹ̀lú nǹkan tí wọ́n ní ìgbìn. Kémi support ẹ? Yes! Pẹ̀lú nǹkan tó ń ṣe tí ò dáa. Tẹ́mi gan bọ́dẹ̀ mọ̀ wípé kò dáa. Ayé ń ṣerú ẹ̀, ṣé mi máa kọ́ ṣerú àbí kò ṣẹlẹ̀ rí ni? Ìṣekúṣe láyé ń ṣe. Come on! Ìṣekúṣe láyé ń ṣe, ohun tó ń ṣe yóò dáa. Òpin o ilẹ̀ ó máa tó mọ ilẹ̀ máa tó máa lákìsà. Òpin ayé dé ẹ fúnra. Ọmọ tí wàá gbàgbé iṣẹ́ abẹ́ orí. Ìrìndé òru òyò ọmọlúwa ìrìndé òru bẹ́ẹ̀ ló. Bá ṣe fẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀, máa sọ pé nǹkan kọ́kọ́ dúpẹ́ ọ̀rẹ́ ẹ̀ lẹ́dàá. Dá mi ò ṣe mo dúpẹ́ o, kò ṣe o. Torí ìwé mímọ́ ni ó sọ̀rọ̀ ọkọ̀ àwẹ̀. Ó sọ ọkọ̀ lọ́lọ́ àkè dáìdáì láti rí. Ọtún wa bẹ́ síwájú ni àtún sọ̀rọ̀ díẹ̀. Ó sọ àwọn tẹ́ ń wá èmi kò ní rí mi. Àwọn tó ń wé mi náà kò ní rí mi. Tó bọ́ jẹ́ èèyàn tó fẹ́ fún ẹ̀wọ̀n ńkọ́. Wọ́n rí mi. Tọmọ kọ́ dàrí ọmọ géètì tó ń wo iná súnáǹkà. Kí n tó kù ní láàárọ̀ ẹ bá mú jẹ. Torí mo ti mọ̀ pé ibi tí mò ń lọ jìnnà ẹ bá mú jẹ èmi ò tiẹ̀ nífẹ̀ẹ́ sọ́kà. Ta ló ń sọ̀rọ̀ ọkà? Mo ń sọ̀rọ̀ iná súnáǹkà ẹsẹ̀ mo ti jẹ́ ẹ̀wà ẹ̀mí ọ̀kìn jẹ́ ẹ̀wà mo ti jẹ́ ọkà. Ta ló ń sọ̀rọ̀ ọba? Mo sọ kí ni orúkọ yìí? Ìmọ̀ pé ń tẹ́ béèrè nígbà tẹ́ ti fọkà parí ẹ̀ mẹ́mu náà ló kọ mi. Tọ́ Mimuna yẹyẹ wà ní na Mùsùlùmí. Tọ́ yóò wà. Ṣé rí mo fẹ́ sọ àwọn òfin tọ́wọ́ ẹ̀ ní ilé yìí? Ó kú àkókò kò kí n ṣe òfin ẹyọ kan ṣe méjì àmọ́ òfin tó ti kù. Bó ṣe tóbi tó máa wò káàkiri gógó tọ́bọ̀ ń wá lambatu inú lẹ́ ẹ̀mí ní ìgò àkejì tọ́bọ̀ ti mú ọ̀gbà ẹ̀mí ní ìgò àkejì tọ́bọ̀ mo ti sọ fún yìí mo à lọ sí ibẹ̀ yẹn mo à dé ibẹ̀ o ṣó ti kó tọ́bọ̀ mo ti sọ fún yìí mo à lọ ọ̀nà báyìí mo à dé ibẹ̀ o. Tí mo bá ti sọ̀rọ̀ fún ẹ tán ò bá ti ṣe ọmọ kúrò inú ilé yìí o. Máa ṣe gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ti ní mọ̀ sí. Tọ́bọ̀ ti sọ fún yìí Mimuna tó máa ń bọ̀ ìbí báyìí wàásù ṣé ọmọ àṣù. Máa sùn mọ̀nà. Kí ọmọ àṣù. Máa sùn. Tọ́bọ̀ ń ṣe ọtúfẹ́ fún ọ̀gá èrò mẹ́rin tọmọ fún bàálà èrò mi àtààbò ṣé wọ́n ṣe àwọn ẹ̀ lè ṣe. Máa ṣe. Tọ́bọ̀ sọ pé ọtí fún ọ̀gá gis ṣé wọ́n fún bàálà minerals ọmọ ṣe àwọn ẹ̀ lè ṣe. Ìmọ̀ tí ń jẹ́ gis. Gis tọ́bọ̀ ṣe gis àrí gis tọ́bọ̀ dẹ̀ ṣe ní kọ́f. Máa ṣe bẹ́ẹ̀. Ọmọ fún bàálà minerals. Tó Mimuna ṣé orí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tẹ́tí sọ yìí tọ́bọ̀ ń jẹ́ èèyàn kan wà tó ń jẹ́ èèyàn tó wá kọ́dà tó sọ pé mọ̀ èmi náà à ní ṣiṣẹ́ inú ilé sọ pé kò ní dán fún bàbá ẹ̀. Kò ní dá fún bàbá ẹ̀. Káyé kò ń ṣe ẹ̀mí mọ́ sọ tọ́bọ̀ ń jẹ́ èèyàn ti sọ bẹ́ẹ̀ ó máa sọ pé pẹ̀lú bàbá ẹ̀ pẹ̀lú màmá ẹ̀ kò ní dá fún gbogbo ẹ̀. Máa ní kò ní
ní dá fún ìyá àti bàbá ẹ̀. má wọrí mo fẹ́ bí gbogbo ilé má bí hùn tó bá ń jẹ́ kékeré ni ọmọ aṣọ tó bá kọ́ dàdé lé má gbọ́ àbí báyìí wá gbọ́ àbí báyìí má lọ ìwájú kí ọyọmọ rí ìdí ọyọmọ ṣe ìdí. ọgbẹ́ ọkàn lọ̀rọ̀ náà jẹ́ fún mi. Olúwa dára sí mi. Ma. Kí ni ohun tó jẹ́ ọgbẹ́ ọkàn fún mi tó ń bá ẹ lọ́kàn jẹ́? Àbí ìwà àtọkọ yín jà ní? Kí ló dé? Màámi, ẹ rántí ìgbà tí mo wà nínú oyún. Dókítà tí wọ́n ní hospital tí àbúrò ọkọ mi ti ń ṣiṣẹ́. Mo sọ fún yín pé fúnra wọn báyìí wọ́n máa ń attend sí mi tí máa lọ fún antenatal pé wọ́n dẹ̀ máa ń tọ́jú mi dáadáa. Ó lọ́jọ́ kan tí mo lọ fún antenatal. Wọ́n ní madam pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wà nínú oyún lẹ́fà ètò báyìí tí ẹ bá wá sí nínú oyún ẹ máa rẹwà jù báyìí lọ o. Mo ṣàárẹ̀ rẹ̀ wọ́n wá ní ó kò bá wù mí kí n fi yín ṣayé ìyàwó. Mo wá wojú wọn pé orí ọ̀rọ̀ wo ni wọ́n sọ èmi kàn rẹ́rìn pé wọ́n ṣeré ni. Ó wá ní ọjọ́ kan wọ́n wá sílé ọ̀dọ̀ wa. Nǹkan táwọn bá wá sọ́dọ̀ mi òun ni pé àwọn nífẹ̀ẹ́ mi. N bá wojú wọn báyìí pé orí ọ̀rọ̀ lélẹ̀ pé ó dẹ̀ wọ àwọn káwọn fẹ́ mi. Ṣé mo ìgbà tí wọ́n kọ́ sọ̀rọ̀ yẹn mo wá wò pé àbí mò ń lálàá ni kọkùnrin kọnu sóbìnrin pẹ̀lú oyún nínú. Ó yà mí lẹ́nu. Ìyẹn tún wá lọ nìyẹn màámi mo gbé sára. Wọ́n ní doctor travel out. Àtọ́díjẹta ní gbọ́pọ̀mọdé. Àtọ́ pè ní àná pé madam dára sí mi. Ọ̀rọ̀ tí mo bá yín sọ mo serious pẹ̀lú ẹ̀wọ̀n ọ̀fẹ́ tí mo kọ́ ní sí pé tí ìgbé tàwọn bá dẹ̀ tọ́ ni mọ́gé ń kọ́ ṣe ló máa ń gun o. Àwọn fẹ́ fẹ́ mi ní o. Àtàná yẹn màámi gbogbo system mi dàrú ni. Etí wo ló fẹ́ bá yàn gbọ́ family doctor wa ìyàwó lé ni mí mi ò lè sùn ṣé lọkàn mi dàrú mi ò dẹ́gbẹ́ mi ò ní tí mo lè sọ lọ́rọ̀ báyìí fún mi jẹ́ kí wọ́n ṣàlàyé fún yín. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Olúwa dára sí mi. Dókítà dẹnu kọ́ ẹ́. Ìwà ló ń kọ́ ẹ́ lóminú. Sọ fún mi náà, ṣé kò tiẹ̀ mú ìwọ ọmọ yìí wípé kí n fẹ̀yìntì kí n jẹun ọmọ kí n jọrọ̀ láyé mi? Ṣé kò wọ̀n ẹ́ bẹ́ẹ̀? Ìgbà tó ní àhánkọ́ tàbí ògùn mẹ́fù tó ń tẹ̀lé tí kan ò gbé kan láàrin ẹ̀yin méjèèjì, kí ló fẹ́ rí gbà lọ́wọ́ ògùn mẹ́fù? Àtijọ́ tẹ ti ń fẹ́ra yín mi ò jẹ́ ní 10,000 naira. Ó wá rí dókítà tó ń tọ́jú ẹ tó ń náwó nára. Owó ló ń pẹ́ lómi inú ẹ̀ ń bàjẹ́. Kí ni inú ẹ̀ ń bàjẹ́ nínú wọn? Sọ fún mi, ṣé wọ́n mọ̀ wípé ilé ọlọ́mọ mi ni máa kú sí? Ìbẹ̀rẹ̀ òṣì ni ọmọ mi, ìbẹ̀rẹ̀ òṣì ni. Tó bá jẹ́ pé ojú ló ń tì ẹ́, fún èmi ní nọ́mbà dókítà, màá pè fún ara mi, màá sọ fún wípé dókítà ọmọ mi ń kọ́, ó ti gbọ́, ó ti gbà o. Òpin ayédè òwe. Kí ni àhàn? Tó bá tún ṣe irú ẹ̀ lẹ́ẹ̀kan sí máa gbá ojú ẹ̀. Ayédè ká fúnra. Òpin ayédè òwe. Mo fẹ́ rí yín. Ó ta kókó. Ọmọdé yìí délé. Ẹ̀yà tú. Sọ̀rọ̀ ìdílé tí mo fi ní kó pè yín wá. Kí n wá dúró lọ́wọ́ bóyá rọ̀ ní òtítọ́. Ẹ ṣe ń bọ̀ wá. Ẹ pẹ́ fún wa wọ̀. Jọ yín àdálẹ́. Ṣé ní gbogbo nǹkan tí Dárasími sọ fún yín? Kò sí lọ́kọ̀ kan bẹ́ẹ̀ o. Bó ṣe rí gangan ló ṣe sọ fún yín. Yẹ́nì èmi náà wò yìí. Ìlú òyìnbó ni mò ń gbé. Mo dẹ̀ bí ọmọ méjì síbẹ̀. Àmọ́ òyìnbó ló bímọ fún mi. Bọ́lá ò ṣe kẹ́mi lọ́hùn. Ọmọ kẹ́mi bí báyìí náà. Tí wàá di lọ́la, ọmọ òyìnbó ò ṣe kó wálé ní ẹni àwọn. Wọ́n á pẹ̀lú gbogbo nǹkan tí mo ní bí yẹn, ó yẹ kí n fẹ́yàwó síbi tó máa jogún mi tí n bá dàgbà. Ṣẹ́rí, èmi ni mo mọ nǹkan tó wù mí lára Dárasími tí mo rí.
tí mo fẹ́ fi ṣàyà fún. Èmi ni mo mọ nǹkan tí mo rí láàdára sí mi tó ṣe wù mí láti fi ṣèyàwó. Ọ̀pọ̀lọpọ̀ sísí ló ń wá sí hospital mi o tí wọ́n fẹ́ẹ́ rẹwà ju òun gan lọ tí wọ́n dẹ̀ bímọ rí. Ṣùgbọ́n òun ṣàkànwá lọ́kàn mi ṣàpèjì kí n fi ṣàyà. Á dẹ̀ dùn mọ́ mi ní mú mi tẹ́ bá lè bá mi fọwọ́ sí. Dára sí mi wọ́n mi láti fi ṣàyà ni ẹ jọ wá. Mo tó gbọ́ gbogbo wà láyé yìí àmọ́ èmi náà tún jáde àtún àwọn àgbàgbà láti lọ wádìí sí ìtẹ̀sán tó bá ti wá jẹ́ pé for good ni tí kì í ṣe pé bóyá ẹ fẹ́ lu ọmọ mi fún Olúwa dára sí mi ọ̀rọ̀ ló ti gbọ́ rẹ̀ ṣé o ti gbọ́ àbí báwo ẹgbà mi ẹ wó dìde rẹ̀ ẹ̀rín ló ń rí ni ṣé o ti gbọ́ àbí báwo èyí tó yẹ kó yá dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ pé mo ti gbọ́ o mo dẹ̀ ti gbà èmi ìyá dára sí mi mo fi ń dá ẹ lójú pé dára sí mi ti gbọ́ èmi ìyá ẹ̀ pàápàá mo ti gbà. Dára sí mi fún ipò tí gbọ́ ni forward account number ẹ̀ sí mi máa fi 2.5 million naira síbẹ̀ fún yín. Yes. Ẹ ṣeun gan sá Ọlọ́run àtúbọ̀ dúró tẹ̀yìn náà iṣẹ́ yẹn túbọ̀ máa lọ síwájú ẹ ṣé sá. Mọ́mí ẹ send account number tí yín sí mi ma. Bàbá mi mo ti rí mi tán orílẹ̀ oríta mi ṣe bẹ́ni tó bá lájẹṣẹ́kù tó lálẹ́tọ́ àti àjẹṣẹ́kù ló ń rántí ilé ìfowópamọ́ mi ò ní àmọ́ lágbára Ọlọ́run lọ́lá tiẹ̀ Ọlọ́run àṣẹ. Ọ̀rọ̀ ìtì Dára sí mi. O máa forward 1.5 million naira secondly. So tó bá di lọ́la bá mi mú mi lọ sí bank kí wọ́n open bank account fáwọn náà. So tí n bá fẹ́ fún mọ́ mi lówó a máa jẹ́ direct méjì ẹni máa send so tó fún mi lówó. Iṣẹ́ àgbàlagbèsè olùrógun alágbèjà wa iṣẹ́ tó lóun ti dáwọ́ ní tó ti parí òun náà máa bọ́ wá sọ́dọ̀ yìí. Ènìyàn ẹ ṣe jẹ́jẹ́ òpin ayé dé ayé polúkú múṣu ó ta kókó ènìyàn ẹ ṣe jẹ́jẹ́ òpin ayé dé ayé polúkú múṣu ó ta kókó ènìyàn ẹ ṣe jẹ́jẹ́ òpin ayé dé ayé polúkú múṣu ó ta kókó ènìyàn ẹ ṣe jẹ́jẹ́. Ẹ káàbọ̀. Báwo ni? Dáadáa ni. Ibo lélẹ́yìn lọ. Igbákejì yín náà ni gbé wá. Igbákejì mi. Yes, TPA bá ti fẹ́ mu juice ó wà ní ọ́fíìsì ẹ̀ náà ṣé wọ́n ló ṣe máa mú juice lọ sínú ọ́fíìsì ẹ̀. Kèmí èsè bọ̀dá pupa o. Igbákejì yín Bàlá tí ń bẹ lẹ́nu géètì. Bàlá ni ó ní òun igbákejì mi. Bàlá. 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 Come here. Come here. Bàbá ẹni conductor. How many times mo ti sọ pé mi kì í ṣe the conductor? Small way. You are conductor. All right. Who are you in this house? Na Bọ́lá ọ̀gá. Yes, I know Balani. Kí ni duty ẹ iṣẹ́ kí ló ń ṣe nílé? To ọ̀gá. To even na ọ̀gá I don dey come for motor. Na you I go open gate for it. Na you na Bọ́lá. Okay. Tí n bá ti sínlé, ìwọ ló máa ń ṣí gate fún mi tí n bá fẹ́ wọlé. Na open for inside the motor. Olúwa sọ ẹ́ di igbákejì mi. Níbo bí ọgọ́ kejì. To na me I tell everybody if ọ̀gá I never dey na me I dey talk for everybody. Okay. Tí n bá ti sínlé, ìwọ ló máa sọ gbogbo ọ̀rọ̀ yẹn. Ìyẹn ló fi wá pèrè ní igbákejì mi. Ọ̀gá ta ló sọ bẹ́ẹ̀. Yeah. Wọ́n ti wí fún mi nù nígbà tí ń wọnú ilé wọ́n fáwọn nígbàkejì yín pé gbogbo nǹkan kí nǹkan tí n bá sì ti ń fún yín ó ní kí n mọ̀ fáwọn náà. To ọ̀gá to wannan yarinya ne fa iya turanci. To ibu na you I tell it. To ibu ọ̀gá ba dey. Okay. To make I give Bala na food. To na yi I come do Yoruba or what? I come tell Bala shani ọmọ Shami. So na I come give Bala na juice. Okay.
okay yín ni kẹ́ni ó lè ṣe mí tó ń bá fún wọn ní juice ìwọ náà bẹ̀rẹ̀ sí ni máa fún ní nǹkan ìmí. na here to say na Bola I collect it for her gate. So because of that he give Bola na juice. Ó ti yé mi nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí súnmọ́ bí láti sìn lọ mo wá ń fún ẹ lófin sìn tó o bá fẹ́ fún bàlà lóúnjẹ inú ilé yìí plastic rubber yẹn ni kò máa bú oúnjẹ sí. Number 2 pure water ẹyọkan ni kò máa fún pure water báwo wàá wá keg kó máa rọ omi fún lẹ́nu tap kó máa mu omi nǹkan tí mo fẹ́ nílé nìyẹn láti sìn lọ dá padà síbẹ̀ yẹn. Dirty water and no gori she Bola. Súnmọ́ lọ́rùn kò lè jèrè ọ̀run súnmọ́ lọ́rùn ẹni jogún ayé tó sẹ̀mí rẹ̀ nù. Wọ́ndà ọ̀rẹ́ mi. Ọlá inú age. 22 days ló kún wá bí 27. Ẹgbà ẹ lọ jókòó bẹ́ẹ̀. All right, thank you. My sister. Àṣàbí Ọlásùnbọ̀ báwo ni jàre wọ̀nyí? Kí ló dé tó ju ìwà lè báyìí? Kò ṣe ní ilé ẹ̀yin kọ́ lẹ ní 12 lè máa dé bí ṣé 12 ti ń lélẹ̀. Àṣàbí 2 o'clock ló ṣe lò just 2 hours ahead. Láti 12. Ó dá má bínú mo fọlọ́run bá bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé wọ́n ní kí láá ṣe òun lágbá kí láá jẹ ni ebi náà tún wọ́n sùn káàkiri àbúrò pélé nìkan ni màá jókòó tì ní wọ́n náà fẹ́ kó wù yẹn pọ̀ dáadáa. She politics. Yes, politics. We will go into it. Yes. My bros. That's the fucking about the area. We will delay my block. Yes. A promise me. I will block that area. A mommy, you trust me? Promise me, Yeah, trust me. I still have her. That's good. Báwo ni o? Bẹ̀lẹ̀. Kí lorúkọ ẹ? Orítókẹ́ ni sà. Orítókẹ́. Okay. Let's go into the office. Memuna ṣé ọgọ kí mo ń pè àtàrọ. Gbogbo tí ń pè mí mò ń gbọ́ ìmọ̀ mọ̀ dán lónìí torí mo mọ̀ pé ó lọ́rọ̀ gidi kankan tó bá mi sọ ìyìn sì fẹ́ gbọ́ wórówóró ẹnu rẹ ní tí ò jẹ́ ń dán lónìí. Mi ní ìwọ kéjì. Ṣé ò wọ wèrè? Ṣé ò ti wọ wèrè báyìí? Àìtọ́ iná aṣọ àwọn bẹ́ẹ̀ ọkàn tí ń bọ̀. Òpin ayé dé ọgbọ́n ló gbà gbígbà lè sàn ẹ́ ìgbà lè sàn ẹ́ fòye gbé ayé yóò kó lè là ọgbọ́n la fi tolú ọ̀run ọgbọ́n la fi tolé ayé ọgbọ́n lóyìnbó fi máa tẹ́gùn tó bá lára mú ẹ ìmọ̀ dáńgá ọ̀làjú báyé jẹ́ sáyé ní rédèrèdè ìfẹ́ ọ̀làjú láńké òpin ayé ti dé ohun tí ó ṣẹlẹ̀ bí ti ń ṣẹlẹ̀ òkìlè ó ti ń ṣẹlẹ̀ ìpín ayé dé ayé polúkúkú ṣu ó ta kókó ènìyàn ẹ ṣe jẹ́jẹ́ òpin ayé dé òpin ayé dé ayé polúkúkú ṣu ó ta kókó ènìyàn ẹ ṣe jẹ́jẹ́. Doctor, èmi ò lè tẹ̀lé yín wọlé o. Ìgbà tẹ́ ní à ń jáde. Yes. Mo rò pé hòtẹ́ẹ̀lì là ń lọ ni. Ẹ wá gbé mi wá sílé yín. Ẹ dúró ná. Tíyàwó yìí bá bọ́ta sí mi, tó ń domi gbóná lé mi lórí. Kí ni mo fẹ́ ni mo wá ṣe níbí báyìí? After all, medical doctor ni yín now. Láì kìí ṣe tout. Ẹ wá gbé mi wá káyàwó lé yín mọ́lé. Dára sí mi. Yes. Mo láì bó ṣe ronú yẹn. Ṣorí bí tó ń wo ilé òótọ́ living home ni ilé mi tí mo dẹ̀ kọ́ ni. Mo sọ fún ẹ pé ìlú òyìnbó ni mo ń gbé pẹ̀lú àwọn family mi. Tí n bá wá sí Nàìjíríà kí n lè máa rí bí rest ni mo ṣe kọ́ bí báyìí. Nítorí mi lè sùn sótẹ́ẹ̀lì. Ṣó ti yẹn sìn? Èmi náà ò lè rí nǹkan tí ò dáa kí n tiẹ̀ síbẹ̀. Dára sí mi, mo wá fi kinní kan dá ẹ lójú. Ṣorí gbogbo ilé tó ń wò yìí. Bó ṣe tóbi tó àti bó ṣe kéde tó. Mo promise ẹ, mo tún promise ẹ lẹ́ẹ̀kan sí. Ó ti jẹ́ mi ní ihò lóòótọ́ o. Tó bá wá rí bí mo ṣe fẹ́ kó rí gangan tọ́lọ́run gbàdúrà wa as in nǹkan tí mo fẹ́ kó ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀. Dára sí mi, ṣorí bí gbogbo bí ṣe tó yìí àti bó ṣe tóbi tó àti bó ṣe kéré tó ìwọ ló máa gbé nínú ẹ̀ tó ṣe tó máa disturb ẹ̀. That's a promise. Ẹ dẹ̀ ṣọ́ mi kó sí wa. Fọkàn rẹ̀ balẹ̀ kò lè tó yẹn. Síbẹ̀ a ò mọ̀
bó ti tó ká súnmọ́ òpin o ọ̀run ló jà jù òpin ayé dé o òpin ayé máa dé o ẹ fúnra. mi mọ̀ tó ṣe ń ṣe mí bẹ́ẹ̀ ni maybe okay màá wá alright ẹ take care bye. ọ̀run ló jà jù òpin ayé dé o òpin ayé máa dé o ẹ fúnra. mo mọ̀ pé mi gbọ́dọ̀ dùn torí pé ẹ pè mí pé kí n wá sílé yín mo dẹ̀ wá. Okay, yes, only point. That is number one. Okay. But ó tún ní nǹkan kan tó tún dùn mí nú tó dàbí ìgbà tí wọ́n ń gẹṣin nínú mi tí mo fi ń wù ẹ́ tó dàbí gold àbí diamond níwájú mi. Okay o. Ṣorí test tó wá ṣe ní hospital wa lánàá. Yeah. Yes, result test yẹn ti jáde. Positive dẹ̀ ló sọ fún mi. Wow. Ìyẹn sọ fún mi pé o ti ní oyún fún èmi. Mo lóyún. Bẹ́ẹ̀ni. Ìdùnnú mi gbọ̀ngàn ni àwọn. Thank you. Ṣé gan? Mo sọ fún ẹ pé tí o bá jẹ́ mi ní òwò, màá ṣì báyìí. Mo ní tó bá tún jẹ́ mi ní òwò tán tó tún ṣe nǹkan tí mo fẹ́, màá ṣe gudugudu méje àti yàyà mẹ́fà fún ẹ. Ẹ sọ bẹ́ẹ̀. Àsìkò tí wàá tó báyìí. Ṣé wíwá tó wá síbi? Mo promise ẹ pé ò ní lọlé empty handed. We are going home with something good. Thank you. Welcome for me 1 minute. Okay. I'll be back. Okay. Gbẹ̀gẹ̀dẹ̀ gbiná. Ẹlẹ́àjáwé. Hey! Mo ti gbé. Mo gbé ní ọkọ̀ fọkọ̀. Lóyún. Hey! Mo wà nílé ọkọ mo lóyún fálè. Etí wo ló bá mi ń gbọ́? Hello, mami. Hello, ọmọ mi, báwo ni? Ṣé o wà pa? Ilé dókítà ni mo wà báyìí. Mami, dókítà ni mo lóyún. Nǹkan ayọ̀ nìyẹn. Ibi tí a fẹ́ gbé iṣu sí. Iṣu ti wù bẹ́ẹ̀. Ká wá odó, ká gún iṣu, ká máa jẹ iyán lọ́dún kù báyìí. Akọrin ìlàyé mi Mami, ìyàwó tiẹ̀ rántí ọ̀run. tí mo wà nílé ọkọ. Ọlọ́kàn wọ̀ ọ́. Àtúbọ̀tán ẹ̀dá ń Etí wo ló bá yàn gbọ́rú ẹ̀? Àtúbọ̀tán ṣe pàtàkì. Àṣesílẹ̀ làbọ̀ wá bá Ìwé ní sí ní sọ́ni lọ́jọ́. Nǹkan tí èmi ń dùn sí ni. Sọ tó bá jẹ́ pé ẹrù ló ń bá ẹ̀ fọ́kàn ẹ balẹ̀. À á mọ nǹkan tá a máa ṣe sí. Ìwé mímọ́ ti sọ fún wa báyé bá ń lọ sópin. Báyé bá ń lọ sópin. Àwọn ohun yóò ṣẹlẹ̀ rí a máa ṣẹlẹ̀. Oríṣiríṣi ni ó máa ṣẹlẹ̀. Alákìísà wọn á máa yọ lóru. Mi ò lè lọ síbi iṣẹ́. Ó lágbára díẹ̀ mà. Ìyàwó àtọ́lọ́. Torí ọ̀rọ̀ òun náà ni mo ṣe wá síbi. Torí mo dé ilé láti ibi iṣẹ́ ní àná. Mi ò dẹ̀ bá lé. Gbogbo èrò ọkàn mi ni pé ó jáde lọ. Torí mo pe fóònù ẹ̀ títí fóònù ẹ̀ ò dẹ̀ lọ. Kí ló lè máa ṣẹlẹ̀? Mo wá títí ṣúlẹ̀ àná ni. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Ìgbà tí mi ò wá rí tó dàárọ̀ yìí ni mo á wò pé ọ̀dọ̀ yín ni mo gbọ́dọ̀ wá. Ó ṣeé ṣe kó jẹ́ pé wá sọ́dọ̀ yìí bí tí fóònù ẹ̀ ti kú tó dẹ̀ sọ́nà láti fi cháàjì fóònù. Ó ní mo ṣe ń bọ̀ ń bè láàárọ̀ ẹ̀ mà. Ìgbésẹ̀ ìbá mi gbọ́rọ̀ ẹ̀ mà. Bàbá Désiré. Má. Láti àná, láì ṣe adìyẹ, ìyàwó jáde lábínú ẹ̀ látàná, ó rí, ó dẹ̀ sùn. Ó lójú oorun tílẹ̀ fi mọ́ Bàbá Désiré. Ẹ wò mà. Òun náà ni mo ṣe jí bọ̀ ń bè ní àárọ̀ yìí. Ọlọ́run ò ní jẹ́ ká rí ibi. Mi ò sọ wípé ó sọnù. Mo kàn wá béèrè ẹ̀ lọ́wọ́ yín bíi pé bóyá ẹ lè bá mi rí bí àbò wá sọ́dọ̀ yín bí ni. Bí tẹ́lẹ̀ sọ pé mo sùn, mi ò sùn. Orí ìjókòó tí mo wà náà, oorun kàn gbé mi lọ ni. Mo dẹ̀ máa ń lajú ni mo rí páago 6 àbọ̀ àárọ̀. Mi ò sùn má. Bí mo dẹ̀ yí kúrò nílé náà, mo tún pè mi ò rí pè ni mo fi ń bọ̀ lọ́dọ̀ yín. Ó pè ò rí pè látàná. Báàgò tiẹ̀ bá tiẹ̀ kú, tèmi ìyá ẹ̀ náà kú.
wọ́n ní tá a bá fàgbòfin gún a máa ń yọ̀ǹda okun ẹ̀ bí òwe ẹ̀yìn àgbà ni a máa ṣàgbìyànjú díẹ̀ kí n tó wá sábà yín. tọmọ Ìjẹ̀bú bá sọnù wíwá làwa máa ń wá o mo fún ẹ ní èlé sí ọ̀la kó bá mi wá ọmọ mi bí bẹ́ẹ̀ kọ́ gbàdúgbàdú àgbàdo lọ́wọ́ ẹ̀ o bá mi wá o. wọ́n mi mú ṣàlàyé bó ṣe rìn fún yín sísìn. wípé ó lọ kó padà wọlé. pé mo délé mi ò bá. mo ń sọ wípé mi ò lọ́ọ̀ máa jẹ ìrògùn tí ìyàwó àtọwọ́ máa fi sọnù mọ́ mi lórí. ohun tí mò ń sọ ni wípé bóyá ó lè wá bí tí ò bá dẹ̀ sí ní àtúnjọ gbìyànjú láti òkóbò míì ló lè wà máa ní mo ń try láti sọ ma. máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ. ó jẹ́ kó sì kúrò ní ilé mi kó sì kúrò ní ilé mi kó lọ wá ọmọ mi fún mi mò ń sọ̀rọ̀ tó ń sọ mí. bàbá dẹ́sí ló bá mi wá ọmọ mi bá mi wá ọmọ wa òun sọnù bá mi wá. má bá ọmọ mi fún mi o bàbá bá ọmọ mi fún mi bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ lélẹ́yìn ẹni òbí mẹ́fún kó jẹ́ pé ọmọ mi fún mi o bí bẹ́ẹ̀ kọ́ ẹni tí ò rà á san nínú ìdílé yìí. ọmọ tí wàá gbàgbé iṣẹ́ abẹ́ orí ìrìndé òru òyọ ọmọlúwàbí ìrìndé òru bẹ́ẹ̀ ló yọ ọmọlúwàbí múra ni wọ́n. ṣé kò sí. bẹ́ẹ̀ sí náà sà. ojú tí mo wo yìí ó kọ́ lọ́wọ́ bákan bákan. ẹ wo àti jẹta ni mo ti ń wá. bóyá ká wọlé sọfíìsì ká lọ sọ́dọ̀ ọ́fíìsì. létò ẹ̀ létò ẹ̀ àti jẹta mo ní ìyàwó àtọmọ mi ni wọ́n ti kúrò lé lè síbi tí mi ò tí ì wá wọn dé ó ti kó gbogbo ẹrù kúrò lé kí n tó dé láti iṣẹ́ ó dẹ̀ jẹ́ nǹkan tó yà mí lẹ́nu gan-an ni kò síbi nǹkan fà ó tiẹ̀ ti sú mi bí mo ṣe rìn débi gan kò yé mi ó dẹ̀ wọ́n pé ẹ̀yin tẹ́ jẹ́ dókítà tẹ́lẹ̀ close mọ́ wa dáadáa wọ́n mú ṣe wọ́n pé bóyá àwọn kan míì tiẹ̀ máa wà tẹ́lẹ̀ sọ gẹ́gẹ́ bí advice fún mi àbí ẹ̀wọ̀n gbogbo ẹ̀kọ́ tiẹ̀ ó tiẹ̀ ti sú mi. Tọ́láìwọlá ṣe mọ̀ pé ọkùnrin pẹ̀lú ọkùnrin lájà sọ̀rọ̀ wáyé sí ṣé kò ṣe pé bí ẹ̀yà àtìyàwó ti jọ ní ìjà kan tẹ̀yìn ò kàn sí tó ń dẹ́ tí kẹ̀ serious. ìjàmbá o nítorí máa ń sọ pé tọkọ-tìyàwó wojú ara wọn èmi àti ìyàwó mi àwojú ara wa rí a ò rí ojú ara wa rí a ò wojú ara wa rí. ṣé kò ń ṣe pé bóyá o fẹ́ lọ sí pátì tó ti ń dágbére fún ikú òun fẹ́ lọ jẹ́ ẹ̀dẹ̀ fún láyè. kí ló dé tí mo fi sọ pé kó má lọ síbi tó bá fẹ́ lọ àti pé ìyàwó mi ò rìnrìn kúrìn rárá. ok Mr. Láìwọlá àwọn steps wo ni tí wàá take súnmọ́ tẹ̀lé ti ìyàwó yìí. òun náà ni mo ṣe sọ fún yín pé kò síbi tí mi ò wá dé òun náà ló tún gbé mi dọ́dọ̀ yín. ṣé ẹ ti lọ sí police station. ìyẹn ló kù tí mi ò ti ṣe báyìí. ó dáa bẹ́ẹ̀ ṣe lọ sí police station yìí ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí mi náà ṣe súnmọ́ yìí tí mo jẹ́ family doctor yìí bẹ́ẹ̀ ṣe wá sọ́dọ̀ mi òun náà máa ní lọ́kàn láti wá sọ́dọ̀ mi ẹ jẹ́ ká fún mi 3 or 4 days and I'm sure mo wá sọ́dọ̀ mi wá report anything tó wá sọ fún mi máa gbọ́ yìí dédé máa jẹ́ gbọ́. òpin ayé màmá dé o ká fúnra òpin ayé dé o ó ta kókó ẹ̀yà tú. wọ́n ṣe mí ẹ káàárọ̀ báwo ni ẹ káàárọ̀ báwo ni ṣe wà. lẹ́tà ká ló mú wá. dókítà ló ní kí n fún yín. Okay. What? Kí ni mo ṣe? Dókítà kan, ṣé wà lọ́fíìsì? Wọ́n wà lọ́fíìsì. No. dára ni mo wọ. ṣé kò sí yóò pẹ́ tí mo rí ní compound o. mo wà ókè. ọ̀gá rẹ pẹ̀lẹ́. dára níbo ló wà látijọ́ ẹ̀ mo ti wẹ̀ káàkiri kí ló ṣẹlẹ̀. èmi wà láyé kò sí nǹkan tó ṣe mí. kò síbi tí mi ò fẹ́ wà yìí àwọn ìṣẹ̀lẹ̀. èmi ò sọ àná. ìgbà tí mo rí pé tòlótòló ẹ̀ kan wú bí ẹyẹ òkè ṣùgbọ́n kò lè gbà wọ́n kì í wọ̀ òun ló yẹ kí n bá àwọn tí wọ́n lè tún àwọ̀ mi ṣe kí n bá wọn lọ àbí ṣé tí mo ní kò lórí ẹ̀ lélẹ̀ gómìnà wo mi ò bá yẹ wá síbi ṣùgbọ́n. dára fi ọwọ́ mi sílẹ̀. kí ni tí mo gbélé tó ṣe kò yé mi kí ló ń ṣe yìí kí ló ṣẹlẹ̀ ó gbọ́ mọ́lẹ̀ fún mi olóhùn lọ síbo.
wo ṣé mo kọ́ ṣẹlẹ̀ ṣó yín lo báńkì. Dára. I said 1 million.
ìjímèrè ṣọ́gígùn ìjímèrè ṣọ́gígùn ọ̀rẹ́ mi. ó ta kókó ènìyàn ẹ ṣe jẹ́jẹ́ ìmọ̀rẹ́ òun òpin ayédè òpin làwàsàyédà onílọ ayé lọ mẹ ayé lọ àmútàn o bẹ́ẹ̀ ni ayé ju gbogbo ẹ̀dá lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ ọ̀làjú gbogbo wa lọ bó ṣe rántí ọ̀la tẹ́ni rẹ̀ ṣe torí ọ̀la o mọ̀ wí ọ̀la lójú ọmọlọ́mọ la ránṣẹ́ dé torí. gọ́sí gate. gate wo. gate. gate. Mister, you have been telling me since. Kí ló ṣẹlẹ̀ ṣe? jẹ́ tó ti jẹ́ ìfẹ́rẹ́ wọlé. Mister, ọ̀hún lè ṣí gate kankan fún yín bí báyìí. Ẹ ti mọ tí yóò, you are just drinking alcohol. o ti bẹ̀ tí yóò yẹ just drinking alcohol. mo fẹ́ wọ inú ilé. no bọ̀dá yín kọ́ lélẹ́yìí o ẹ kalẹ̀ mo meet man yìí ó kàn ń tẹ̀lé mi káàkiri but the thing is wọ́n ti mọ tí yó gan wọ́n dẹ̀ ti yó gan I don't even know what to do mi ò dẹ̀ fẹ́ fi wọ́n lẹ̀ tí má fi wọ́n lẹ̀ tẹ́lẹ̀ tí má lọ ṣẹlẹ̀ sí wọn ní ọ̀nà or anything I don't know mo dẹ̀ mọ̀ pé ojú ló máa ń rojú ṣàánú torí ẹ̀ ni mo ṣe ní bóyá kan sùn sí ọ̀dọ̀ mi ọ̀ kẹ́ bá gbé wọn lálẹ́ yìí. Okay. Adétutù road ibẹ̀ ní ọ̀nà ilé tèmi. Oh no ọ̀dọ̀ yẹn no. Ẹ̀gbọ́n yẹn ti mọ tí yóò gan and is in a very terrible situation. No take it easy take it easy. Wo okay kẹ́ ẹ má worry I will take care of him. Wọ́n máa sùn síbí ìbàlá lẹ̀ then tomorrow morning you guys will come and get him from here ẹ jọ tó lọ lọ́n. Okay first thing láàárọ̀ là kẹ́ wá gbé wọn bíbá. No, ẹ má worry. Dẹ́kọ̀ DJ. Dẹ́kọ̀ DJ. Ẹ má wà okay, ẹ má worry. Wọ́n bébì mi. Bébì mi wà. Lele. Dẹ́kọ̀ DJ. Ìrìndé orí òjò ìrìndé olùgbẹ́ lójó ọmọlúwàbí. Wọ́n ní bára lé ẹni bá jalè ó ṣe láwí. Ó mà ṣe. Ọwọ́ àtòrí obìnrin lásán. Ó wá sọ̀rọ̀ ẹ̀dí mùtíù ó fẹ́ torí obìnrin ó fẹ́ parẹ́ ẹ̀ dànù. Uncle ìjọ tó lọ ẹ má bínú at this junction ẹ ní láti take it easy ṣẹ́tìrí okùn kí n wó ru káwa ru I mean orí bíbẹ́ nǹkan ni oògùn orí fífọ́ ẹ ní láti máa pariwo mọ́ wọn tẹ bá pariwo mọ́ wọn báyìí ẹ tún máa dá kún nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ wò kẹ tó dé ẹni àti wọn àti sọ̀rọ̀ púpọ̀ gan wọn lè ti sọ ètò oúnjẹ òótọ́ ọ̀rọ̀ fún ọ̀rọ̀ owó ló fẹ́ bá sọ ọ̀rọ̀ owó la tún fẹ́ bá sọ a bá sọ̀rọ̀ láàárọ̀ a bá sọ lọ́sàn-án a bá sọ lálẹ́ kọ́ bí ìjẹ́ abẹ́fọ́dù náà ló ń ṣe o máa parẹ́ nítorí obìnrin. ẹ ti get me right nǹkan tí mo tọ́ láti sọ fún yín ni wípé it's a psychological thing kò kí n ṣe ariwo lè máa fi correct wọn ìlú kan báyìí ó ti ṣẹlẹ̀ ní ìlú kan tí mo lọ́ntà nǹkan Antananarivo ní Madagascar olórin lẹ́ni yẹn ó go through àwọn traumatic experience kan but nǹkan tó yìnbó ṣe ni wípé wọ́n gbé lọ sí rehabilitation home wọ́n sì tẹ̀ dán wọ́n lè cancel and ó lè turn new leaf ó lè bẹ̀rẹ̀ sí gbé ìgbésí ayé tuntun. ọ̀rọ̀ ilẹ̀ ti gbọ́n yẹn ẹjọ́ tó lọ lọ́wọ́ you have a very good family ẹ̀ nígbà tí máa bójú wọn jẹ́. This is what you are going to do. Tí obìnrin bá kọ ni, I mean, you are handsome, you have all what it takes láti mú the most beautiful woman in the world. Just go out there and take one. Even obìnrin tó kọ yín yẹn tó bá máa rí obìnrin tẹ́ padà fẹ́, òun gan máa fọ́. You don't get ẹjọ́ tó lọ lọ́wọ́. I want you to take this, as a milestone, as a correction. Then they take a next step. Ẹjọ́ tó lọ lọ́wọ́. Mo mọ̀ pé èyí tó dá lọ náà máa ṣe. Ó ṣeun èèyàn mi jàre ìwà tó ti ẹ̀kí lè wù kó o mẹ́gbàá kó o lù dáadáa adójútì ni ọ́ ẹ wo èwo ló kù ó yá
ó yá ẹja máa lọlé Ọlọ́run ti ṣeun ó yá ó yá. 6,800 ní sá. 6,800. $7,000 bẹ́ẹ̀ wọ́n náà keep 200 tó kù ẹ̀kọ́ wọn kí bàdá tó ti bọ́ ó ṣe. ṣáájú wa. arúgbó sá. ó jẹ́ mo bá wọn bàrà. bí ẹ̀sán wà lọ́fíìsì. akiri wúlọ̀ sàn. ṣé wọ́n ń béèrè mi ni àìtètè mọ́lẹ̀ ó lè mú lókun ní àkọ́kọ́ bíi lọ́wọ́ sísí mi tí n bá fẹ́ ṣe shopping fáwọn ọmọ mi ní weekend ibi ni màá wà. ǹjẹ́ àwọn jíṣẹ́ lọ fún mi. ṣé ibi ìbàyẹn náà kò ní ẹsẹ̀ bèrè ní ìjẹta mo àpẹ̀lú ọ̀rẹ́ mi lọ́sípítù obìnrin ṣé àwọn jíṣẹ́. kò jíṣẹ́ fún mi o ẹ ti rí ìyẹn báyìí. now ìjọ wa ló ti bèrè mi àti ẹbí mi kẹrin. dáàdì pẹ̀lú ẹ má bínú but this weekend àtẹnu àti sweetheart àjọmọ́ àbáyé ṣe ni mo promise. èyí ní ọ̀rọ̀ pàtàkì láti bá ẹ̀sìn pẹ̀lú ìṣẹ́. ṣé sweetheart ó dẹ̀ sùn ọ́? ṣé kò ṣe ẹsẹ̀ mi o. bẹ́ẹ̀ni ayé ju gbogbo ẹ̀dá. ẹsẹ̀ mi. ọ̀la ju gbogbo wa lọ. ṣe rántí ọ̀la. tẹ́ẹ̀mí rẹ̀ ṣe lórí ọ̀la o. ọ̀la ló jẹ́ ọmọlọ́mọ la ránṣẹ́ dé tòótòó. ẹsẹ̀ mi o. ẹsẹ̀ mi. bẹ̀bẹ̀rẹ̀ ti lọ ń bá yọ wọn fẹ́ lọ́jọ́ mi. òpin ayé dé ayé polúkú bóṣù. Hello. Ṣé 767 ni yẹn? Ẹjọ́ kan náà. Accident kan ló ṣẹlẹ̀ sáà níbi wẹ̀sì yẹn. Ẹjọ́ á ní díẹ̀ fún yín sí ni sà. Ariwo àwọn èèyàn náà lẹ̀ ń gbọ́ sí. Ẹjọ́ ẹ máa bọ̀. Tẹ́ bá ti débẹ̀ ẹ̀kọ́ ìgbẹ́ títì ní ẹ̀kọ́ yà. Tẹ́ bá ẹ máa ti rí bẹ̀. Ẹ ṣé gan mo dúpẹ́. Ó yẹ ìgbé. Ó dẹ̀ bọ́ ìtúkẹ́ ọ̀kan lẹ́gbẹ̀ẹ́ náà. Doctor. 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 Inna lillahi wa inna ilayhi raji'un. Ilé o dókítà ti sọ kí. Lọ́run ni o. Àṣẹ ní ká ṣe dáadáa lórí ọjọ́ ọ̀la. Bẹ́ẹ̀ni. ọmọ tó bá rìn ìrìn bẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀ wọn rán níṣẹ́ bẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀. ọmọ líle náà la ránṣẹ́ dé tòrútòrú. ẹ̀yìn ẹlẹ́yìn ló ń sábàlẹ̀. èyí ò dá o. àwọn ohun tí ó jẹ́ kó. fi ọ̀run kẹ́kù dókítà yìí. torí mo ṣe ń wọ hospital wa yìí ọlọ́run má jẹ́ kán later close it down. àbí kí lẹ feel because àwọn family wọn mọ̀ nípa iṣẹ́ yìí wọn mọ̀ anything at all láti lè maintain hospital yìí àbí kí lẹ́ni mo sọ. ọ̀rọ̀ ló sọ but ìyẹn ò mí pọ̀ máa close it down. Really? torí kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe but nǹkan tó kọ́ dùn mí jù ń bẹ ni pé iye oyún ìyàwó wọn ó ti bàjẹ́. yẹ́sẹ̀ bá ṣe gbọ́ bí dr ní ìṣe sọ wọ́n ní wọn ò lè fẹsẹ̀ rìn mọ́ gbẹ́sẹ̀ méjèèjì ti paralyze. ṣebí ká lẹ́sẹ̀ pé màdámù bá wá continue. Exactly. ibi tí ọ̀gá bá ṣe dé but èmi believe pé òpin ayé dé òpin làwọn ṣàyé dà onílọ ayé lọ mẹ ayé lọ à ń tàn o bẹ́ẹ̀ ni ayé ju gbogbo ẹ̀dá àpapẹ̀lẹ́ ní lẹ́gbẹ̀ẹ́
ọ̀làjú gbogbo wa lọ. ó ṣe rántí ọ̀la tẹ́ni rẹ̀ ṣe torí ọ̀la ò mọ̀ wí. ọ̀la lójú. ẹsẹ̀ ibi ẹ bá dé a lè dúpẹ́ ibi tẹ́ ẹ̀ mú wa lọ. ìbílẹ̀ yìí náà ń gbé ẹ̀yin tí ló kó lógún ẹ̀dẹ̀ ibi tí a yà tí ẹ ṣeun o ẹ ṣeun ọlọ́run wọn fẹ́ san irú rẹ̀ san yìí. ẹ wò sùnsùnsùn ẹ ká wa lẹ́yìn ọ̀kan gbogbo ìdílé arọ́lágbámú wọn ní ṣàdúrà. àmín. ọ̀tẹ̀ ẹ̀dá ẹ pọ̀ nílé. ẹ ká sàn ẹ ká ẹ ǹlẹ́ ẹ̀yin náà ti kó wáyìn ẹ ti rógó ológun ẹ ti dẹ̀bi tí a yà tí ẹ rí i pé kalẹ̀ yín kìíní nígbà ẹ wò sùnsùnsùn tẹ ká wa lẹ́yìn ọ̀kan ẹ wá rí i pé ọwọ́ ti bà wá ẹ wo wíwá tí mo wá yìí ẹ rí i pé ojú mi kárí kéè ọkọ rẹ lọ àbẹ́bọ̀ mo wá kẹ́rù ọmọ yín bòde ni wíwá tí mo wá yìí ẹ wo ká tó dé yìí àwa náà ti gbé gbèsè àti dọ́dọ̀ láyà. kò ń ṣe láyà lọ́ọ̀yà. sọ ti láyà sọ mo gbọ́. ṣe fẹ́ gbọ́ àwa ti dọ́dọ̀ lọ́ọ̀yà o ó yẹ ká máa bọ̀ bí street ká wá dẹrù yín síta ni ṣùgbọ́n mo sọ fẹ́ gbọ́n mi mo ní mo mọ òfin kó má jẹ́ ká wá síbi ká wá dẹrù yín síta mo sọ fẹ́ gbọ́n mi pé kó jẹ́ ká lọ sọ́dọ̀ lọ́ọ̀yà tá bá dọ́dọ̀ lọ́ọ̀yà ká gbọ́ nǹkan tí lọ́ọ̀yà fẹ́ sọ torí àmọ́ bóyá ẹ̀gbọ́n mi bí ó kọ wíìlì fún ẹ mo dẹ̀ sọ fẹ́ ẹ̀gbọ́n mi dẹ̀ gbọ́ sí mi lẹ́nu àwa ti dọ́dọ̀ lọ́ọ̀yà o ọ̀ọ́bì lọ́ọ̀yà náà wọ́n kọ́lé wíìlì ó fẹ́ jègùn mọ́yán ó ráyè ẹ̀ báyìí ẹni tó bá jègùn mọ́yán kọ́ ó máa ṣẹ̀ sí gbẹ̀yìn ni. ẹ jọ̀ọ́ ẹ lọ rántí wípé ṣe lè fẹ́ dára sí mi lọ́wọ́ mi ní ṣùlọ́kà òun àti baálé rẹ̀ ni wọ́n sì jáde lọ kí ìjàmbá ọkọ̀ yìí tó ṣẹlẹ̀ tọkọ fi kú tí dára sí mi fi kán lẹ́sẹ̀ níbo lẹ wá fẹ́ tì sí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kó jókòó tó gún ọkọ ẹ. mo ṣàánú abiyamọ ni mo fẹ́ fún ilé mi sọ́jọ́ méje torí pé kí ni at ten time àwọn ọmọ tí ń bẹ lókè òkun náà lè wálé kán bèrè ògùn bàbá wọn kí mo fẹ́ sọ nípe èèyàn kan tí òye tí ọ̀pá mọ ṣe rí ọ̀rọ̀ yín mọ̀ dáa mọ̀lú tá àti ìpátá ní ọ̀rọ̀ yín pé ìdí gbèsè níbi kẹ́lẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀ kù lóko tẹ́ran rẹ̀ kọ́ mọ́ mú lọ ni àbẹ́ẹ̀kọ́ if my high carry cane tójú mi bá fi kọ́ rẹ tán ni bá fi padà wá ẹ̀ rí wọ́n. lásìkò jẹ́ wọn pàpọ̀ rẹ̀. yé tèmi bá mi. àṣẹ lọ́ba tèmi ń bá tèmi dábàá o. Mami! Láti ṣe léyìn wọ lọ́wọ́. Dára sí mi. òpin ayé dé ayé polúkú múṣu ó ta kókó ènìyàn ẹ ṣe jẹ́jẹ́. mo dẹ̀ rò pé o lè ro torí làákàyè ẹ gẹ́gẹ́ bí àbókí ó máa kéré. tó bá fẹ́ sọ̀rọ̀ ó lè sọ pé mọ́làm kò sí làákàyè. mi ò ní òní làákàyè bẹ̀tẹ̀ oníwọ̀nba tó mọ̀ ṣé wọn pé fámílì ọ̀gá wọn ti ní kí ìyàwó kókó jáde kúrò ní. ẹ̀tọ́ ọmọ ẹ̀mọ́ nǹkan kan tó bá ti mọ̀ pẹ̀lú ìwọ pẹ̀lú ìyàwó ọ̀gá kò ń ṣe wàhálà. nígbà tí wọn bá ti wá kó jáde kúrò ní ilé bí èmi ni mo ń wá ọ̀gá ọ̀gá tí mo wọ́dọ̀ ti kú jọ̀ọ́ ta lèmi fẹ́ máa wà. tó bá ń jẹ́ ọ̀gá ti kú ni ọmọ ló máa wá ọ̀gá àrò ni. tí ìwọ bá ti wá wà ní ọgbà yìí tó fẹ́ dó sínú ọgbà yìí ta ló fẹ́ máa sí géètì fún. tọmọ bí mọ̀ pé èmi ní ìgò akéjì ọ̀gá ilé tọba ti lé ìyàwó ọ̀gá tọba lé ìwọ ni èmi ní mọ́mọ́ dúró ìbí wẹ̀ kò sí ẹ̀yà ká. bala tó bá ti wá dúró yẹn wàá kọ́ máa ṣiṣẹ́ lọ ta ló máa san sálárì fún ẹ. tọba ń jẹ́ ká ṣe géètì ọmọ máa rí káàkiri inú ọgbà kò ń ṣe tọba ti ń sọ̀rọ̀ ṣọ́fẹ́ gọ́ dẹ́rẹ́bà tọba fẹ́ sọ̀rọ̀ tó ti kàn yẹn máa sọ ọ̀rọ̀ bàlá ṣọ́tí yẹn torí bọ̀ọ̀lá ní nọ́mbà 2 inú ọgbà yẹn tọba fẹ́ kúrò pẹ̀lú ìwọ pẹ̀lú ìyàwó ọ̀gá chíkì náà mo ti fi. mo ti gbọ́ ó dáa èmi mọ̀ pé mo ti sọ lẹ́ẹ̀kan pé ọpọlọ ẹ̀ òun ronú bíi ti àwa Yorùbá báyìí máa ti sẹ́nu ọgbà lọ bóyá òkú ọ̀run ló máa wá tó wọn sálárì fún ẹ mọ̀ pé òní gbọ́ tèmi nìyẹn mọ̀ kàn pé àwọn méjèèjì. òpin ayé dé ayé polúkú múṣu ó ta kókó ènìyàn ẹ ṣe jẹ́jẹ́. mi ṣe rí mi lórí chair lórí wheelchair ṣé tẹ̀sí bí mi rèé wọ́n dẹ̀ ń tẹ̀sẹ̀ kò lè dúró tí kò lè dúró mi lè dá dúró dáadáa mọ́ mami
nígbà tọ́rọ̀ ìkọ̀kọ̀ bẹ̀rẹ̀ mo fi lọ yìí ṣe bọ́dẹ̀ pé kí ọmọ màmá kọ̀rọ̀ sóbì ẹlẹ́nu ní bẹ́ẹ̀ náà dẹ̀ nìwé mímọ́ wí olómọ tó bá kọ̀rọ̀ sóbì ẹlẹ́nu á parun lójijì màmí ṣe mi tí wàá parun báyìí Olúwa dára sí mi ọmọ mi ọba tó yọ Yúsúfù ní kànga ayọ̀ ẹ̀ kò lè yọ kò lè ṣe nǹkan kan ọlọ́run iṣẹ́ àbòsí kì í ṣiṣẹ́ bí ọba tó yọ Yúsúfù ní kànga ò lè yọ ẹ̀yin méjèèjì pé ní tí mo kọ́ mọ́ ẹ̀yin alábòsí ẹ̀dá yìí ìka ìdá ni obìnrin ìka ìdá apani gbàdá àgbà tó ti ọmọ yìí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ti sọ́fìn kọ́lọ́kọ́lọ́ kọ̀tẹ́ǹdé yín fi kúrákútà yín ọ̀wá pé bí àti dùú lẹ bá lọ àìtó lẹ bá bọ̀ ẹ̀yin ò béèrè lọ́wọ́ orí ni ìjẹ́ ọjà ti ń tàlẹ̀ ń béèrè ẹ̀ béèrè lọ́wọ́ orí bẹ́ẹ̀ ni ò bá béèrè lọ́wọ́ orí orí ó ti dànù ni sọ́tàn ọ̀dẹ lẹ́sẹ̀ kan ọ̀dí arọ káti ẹ̀ bọ̀ ìyarọ báyìí ń sìn ni àbá pé bọ́yọ̀ orí ìrọ́kọ tí ó fẹ́ tí ò lè rọ́kọ mọ́ báyìí àti ò lè rọ́kọ mọ́ báyìí gbọ́ mi dáadáa nígbà tí mi ò kú tí mo wà láyé ṣé wọ́n gbọ́dọ̀ wá sọ fún mi nígbà tí yáyà yìí tí ń tì ọ́ gbogbo ọ̀rọ̀ tí òbí bá ń bá ọmọ sọ kọ́ lọ́mọ gbọ́dọ̀ gbọ́ bí ọmọ bá ṣe làákàyè tó ṣe àkíyèsí pé ohun tí ìyá mi ń sọ yìí àbí tí bàbá mi ń sọ yìí bí mo bá tẹ̀lé mo jì sọ fún kọ́ ọmọ má gbọ́ ọlọ́run ò ní bí ní sùúrù ọmọ bẹ́ẹ̀ ó ti panu báyìí àbí tí ó panu kí lè kí ló mú bọ̀ ní dókítà mo gbọ́n yín síta bí omi odò mo gbọ́n yín dànù ó mú kankan bọ̀ dání ní mọ́sọ̀dọ̀ kan. bàbá kò lè ṣe é lọ. àti bá ṣe kí àbí ìka ẹ̀dá ó ṣe ọmọ ẹ̀ lọ́nà ìka ẹ̀dá ìka ní. ọ̀tọ̀ lọ́rọ̀ tí bàbá sọ ẹjọ́ kí lè lè mí lè dọ́kítọ́ èyí oyún tí mo ní tí ó bá jèrè mí oyún ìwò tún ti jábọ́ màmí ò tọ́ ni mo ti parun. mo dára jù má bínú torí Ọlọ́run má bínú torí Ọlọ́run ọmọ mi jù. níwọ̀n ìgbà tí ẹ ti sọ wípé ẹ lè gba ìyàwó yín padà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ibi tí ọmọ bá wà ẹ sọ fún mi ká tiẹ̀ rí ọmọ bóyá tó bá rí ọmọ inú ẹ̀ àdùn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. ìyá èèyàn burúkú ni ẹ ń ṣe ògidì rárá àti rárá èyí kó ẹsẹ̀ lẹ́sẹ̀ wá sínú ilé tiwa ẹ wá ń bẹ̀bẹ̀ níbo ló ti ń ṣerú ẹ̀ ìyá burúkú ni jẹjẹ jẹtì ni. lábẹ́ bó ṣe lè wù kó bẹ́ẹ̀ ṣe ju òkú ìbànújẹ́ sínú ilé yìí Ọlọ́run á dá méje padà sínú ẹbí yín ẹ̀yin ò mọ̀ pé gbogbo nǹkan tó ṣe ẹ̀ ló bẹ bí ìjẹ ni ẹ̀yin wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ẹ wá bẹ̀ gbọ́n mi kọ́kọ́ gbọ́n ọmọ padà ṣẹ́yìn ò mọ̀ pé ọmọ yín ló ṣe okùnfà bọ́n ṣe sáàkà àbúrò mi bíṣẹ́ olómàdá ìgbésí ayé ẹ̀gbọ́n mi rú àwọn lọ́dẹ ẹni tó mọ etí ẹni tí ò fọ́tí kẹnu rí olórí burúkú ọmọ yìí náà wọn lò ló fà á tèmi gan tí mo ṣe wà Nàìjíríà lọ́wọ́ ẹ̀ torí gbogbo ẹni tó wà tó lórí burúkú tó lọ yẹn tọ́jọ́ dé ni pé mi ò ní gbé Nàìjíríà yìí mọ́ pé ìlú ọba ni máa gbé ìrìgbésí ayé mà lórí bó ṣe rí ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ ń bọ̀ wá bẹ̀ bí ẹ ní bọ́m̀bẹ̀ lágbára Ọlọ́run ẹ̀gbọ́n mi. ọ̀rọ̀ ló sọ̀kalẹ̀ yẹn wọ́n ní kẹ́ jọ kẹ́ gba ìyàwó yín padà. ẹ̀yin lẹ bí mi o ẹ̀yin ni mo ní ẹ lè bá mi sọ̀rọ̀ tí tẹ́ bá ní kí n gbà padà máa gbà padà. àmọ́ tí n bá máa gbà padà sínú ilé yìí mi gbọ́ yín tẹ́ sọ wípé ẹsẹ̀ kan ti kán ọmọ tẹ́ ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ìgbà tó máa wá gbé ọmọ yẹn fún mi ẹsẹ̀ méjèèjì ló fi wá gbé fún mi ìgbà tó máa fi kó kúrò nínú ilé yìí ẹsẹ̀ méjèèjì òun ló fi kó kúrò nínú ilé yìí
tó bá ti ń padà bọ̀ ń bí pẹ̀lẹ́sẹ̀ méjèèjì tí mo mọ̀ pẹ́sẹ̀ rí tó ṣe pọ́n wọ́n gé sí tọ́ọ̀dẹ̀ tó búlọ́ọ̀kù sí tó bá ń jẹ́ táǹkù ráńkù yẹn náà ló ń gbé bọ̀ tẹ́ ẹ bá jọ débi máa ṣépè fún yín ni pàápàá jùlọ èyí fún ara yín ṣẹ́rẹ́ni tí ò bá kẹrùn sọ̀rọ̀ ó máa kẹtàn sáré ìyá ó dùn mí pọ́lọ́ ń ṣe yín pẹ́ pupa èèyàn dúdú ló yẹ kẹ́ jẹ́ kí n wá bẹ ọlọ́run kí gbogbo inú yín kó dúdú pọ̀ mo wá sílé ọ̀dọ̀ yín mo ń béèrè ẹ̀ lọ́wọ́ yín ẹlẹ́ ò mọbi tó lọ ẹ tún pe fóònù ẹ̀ lójú mi àṣẹ́yìn lẹ gbọ́mọ pamọ́ síbi kan mi ní sọpọ́lọ́wọ́ á dọ̀nà yín rú ṣẹ́rímọ́ yín bí ọlọ́run fún kankan ọlọ́run dẹ̀ máa dá mi lóhùn láìpẹ́ yìí torí mo mọ̀ kọ́ ọmọ yín ti kán lẹ́sẹ̀ mo dẹ̀ ti mọ ohun tó ṣẹlẹ̀ mo mọ̀ pé kó tó ìparí oṣù yìí ọlọ́run á dá mi lóhùn torí mi ò béèrè nǹkan lọ́wọ́ ẹ̀rí kó má ṣe fún mi ó bà ayé mi jẹ́ kò bà ayé mi jẹ́ o kò bà ayé mi jẹ́ o láìpẹ́ láì jìnnà ẹ̀ ríran wò àmọ́ àdáhùn yẹn ọlọ́run á dá mi lóhùn torí ẹ máa kán lẹ́sẹ̀ no ẹ ṣàfilẹ̀ ẹ fèsì ilẹ̀ kó máa bẹ́yìn lò ọlọ́run ló ń bẹ́ mi lò ọlọ́run tó dẹ̀ ń bẹ́ mi lò á gbàdúrà mi ẹsẹ̀ yín méjèèjì àkàn mà ẹsẹ̀ yín méjèèjì àkàn lórúkọ Jésù Olúwa wa àmín. òpin ayé mọ̀ pé òpin ènìyàn òpin akọrin ìlàyé ń bí ìyàwó tiẹ̀ rántí ọ̀run àgùntàn tó rọ̀ ọlọ́kàn wọ̀ o àtúbọ̀tán ẹ̀dá ń kọ́ o àtúbọ̀tán ṣe pàtàkì àṣesílẹ̀ làbọ̀ wá bá o ìrínisí ni ìsọ́ni lọ́jọ́ òpin ayé dé ẹ̀fúnra ayé ń dorí kodò ìwé mímọ́ ti sọ fún wa báyé bá ń lọ sópin ayé bá ń lọ sópin àwọn oríṣiríṣi tí ó ṣẹlẹ̀ rí a máa ṣẹlẹ̀ oríṣiríṣi ni ó máa ṣẹlẹ̀ alákìísà wọn a máa jó lóru òpin o ilẹ̀ ó máa tó mọ́ ilẹ̀ máa tó mọ́ alákìísà òpin ayé dé ẹ̀fúnra ọmọ tí wàá gba abẹ iṣẹ́ abẹ orí ìrìndé òru òjò ọmọlúwàbí ìrìndé òru bẹ́ẹ̀ òjò ọmọlúwàbí múra ní wọn òpin ayé dé o ẹ jẹ́ ká òpin ayé màmá dé o ẹ òpin ayé dé o òpin ayé màmá dé o ká fúnra òpin ayé dé òwe ó ta kókó ẹ̀yà tú. ọmọ tó bá rìn ní bẹ̀ṣẹ̀bẹ̀ṣẹ̀ wá rán.